la fẹ́ sọ ẹlòmíì gan ọ̀kadà wá sí bíi láti gbòòrò tó sábà wọn gbogbo lè tó kẹwàá dàbí kẹjọ kẹtùrọ náà ẹni àsìsà tẹ bá lè ṣe fún ẹgbẹ́ yìí tá a máa ṣe program wa tó sì máa yẹ wá gẹ́gẹ́ bá a ṣe fẹ́ tó mo ní ìrànlọ́wọ́ àgbéṣe pé mi fẹ́ gbogbo expo òdu àpárátá ni mo ń gbé wọn sọ̀rọ̀ pé ẹgbẹ́ ìjọ ẹni àsìsà tẹ bá ní bá ìdúró bá ìjẹ oúnjẹ tó torí àjẹ́ sọ́ọ̀bì tó kẹ bá ní kẹgbẹ́ lè tẹ̀ fún Oòduà tí o kọ́ wà gbèjẹ wa ọlọ́run ní tó bàjẹ́ Oòduà. 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 Láti ẹni gbogbo létí. Pàápàá jùlọ àwọn obìnrin tí a wà níkàlẹ̀ jẹ́ ní bábá aṣọ sí ìbọn tó tó di pé ààrẹ máa bá sọ̀rọ̀ yẹn jù. Oòduà ẹjọ́ ẹjẹ́ ká máa dá sí àwọn ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹjẹ́ ká máa sọ̀rọ̀ sí. Ó dá máa pe ààrẹ ní pé ó fún gbogbo ilé ní ọ̀rọ̀ yìí sí. Oòduà èmi ọ̀pá ọ̀rọ̀ láti àná bí wọ́n ti ń jẹ́ lámì àwọn ìtújẹ́ lónìí orúkọ tèmi ní Dáúdà Wàsíù gbogbo àmọ̀ sí olórí tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ yìí. So gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tí máa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti ṣe àdúrà fún wa so ẹ̀tọ́ olórí sí àwọn tí wọ́n jọ wà wọ́n jọ ń ṣèjọba náà nìyí. So àdúrà mi fún wa ní pé ohun táwa ti níbi ìbàdàn kí Ọlọ́run bá wa ṣe o kí Ọlọ́run bá fà lùbáríkà sí ìtọ́jú tá a bá mú délé wàhálà Oòduà lórí wa lọ́sàn-án lóru wọ́n gbìyànjú pé kábàá lè dè Ọlọ́run pé kí gbogbo àwọn ọ̀sẹ̀ lórí wa o wàhálà tá a náà wà àti lórí pé kábàá dá kábàá lè jẹ́ èèyàn pàtàkì láwùjọ Ọlọ́run tó ló ń gbọ́ àwọn bá ti tọ́ náà wà mú Ọlọ́run fà lùbáríkà sí ìṣẹ̀lẹ̀ wa. So ẹlẹ́kìnrin nípa nínú tó wà lọ́wọ́ mi ni pé ẹ jẹ́ ká mójútó ohun tí a wá sí bíbá yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ohun tó gbé wá bíbá yìí pé àwa kẹ́kọ̀ọ́ lọ so ọmọ akẹ́kọ̀ọ́ sì wá ẹ jẹ́ ká mójútó ẹ̀kọ́ wa lọ́dọ̀ wọn láti gbà mójútó ẹ̀kọ́ wa ni pé ká máa lọ sí lecture so tàbá ń jọ mi tàbá sì láyé lọ sí lecture àwọn tó bá lọ ẹ jẹ́ ká béèrè kí ni wọ́n ti lọ́wọ́ tó nà ká lọ́ba lè fi gbé ohun tí wọ́n ṣe so ẹlẹ́ẹ̀kẹta ní ohun tó wà lọ́wọ́ mi pé Oòduà dé gẹ́gẹ́ bí gbogbo àdúgbò pé Oòduà ní mú wa báyìí lẹ́yìn ní ti ilé báyìí so ìta àbá tó ti báyìí ká ṣe ẹlẹ́ṣẹ̀ ká ti dé ìlókù a jẹ́ pé àwọn tọdún yìí olórí àti àwọn àpò rẹ̀ wọ́n fi di àdàbà ìjọba ọdún yìí wọ́n fi lọ bí kẹ́lí tọdún ìdílé yìí Oòduà dé lọ́jọ́ ìgbà tó wà àkókò ló ti kọ́ bí bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ Oòduà ilé tí ó fi pẹ́ẹ́jẹ́tì nìkan àbáwọn ẹ̀kọ́ rẹ̀ tó kò ní pé lórí gbogbo wa tá a jọ lóko yìí pé kó láti jọ fẹ́ẹ́ ṣe àṣeyọrí kó láti jọ ṣe àti ibi kó láti bọ́ bí bẹ́ẹ̀ lọ́dún ló ohun òdèdè tó tó gbọ́dọ̀ tàkàjá ọlọ́run ló kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dún ìdèdè ẹ̀dá kù abẹ gbogbo wa gbogbo ọ̀nà tá a bá lè ṣe mú wa láti rí pé dé Oòduà dé tọdún ni láti rí pé ó ṣe é ṣe ẹjẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ lọ́dọ̀ wo ni pé àkọ́kọ́ láti yá wa lọ́gbọ́n lọ́gbọ́n rẹ̀ yá wa ni pé ẹjẹ́ ká ṣe báyìí tábà yìí ṣe báyìí ọ̀dà ẹ má ṣe léyìí o tẹ bá ṣe léyìí kò ní dáa tó ọgbọ́n tẹ lè yá wa ni ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe bá látara owó tá a ní bá látara oúnjẹ tá a jẹ àbí látara fáwọ́sì ẹbí ó ti ṣe é ṣe. tó nítorí délé ìjọba jẹ́ ká lọ ká jọ wọ́pọ̀ á jọ sí Oòduà tó dùn ju ètò ìṣẹ̀ sí bọ̀ lọ tó àgbájọ ọwọ́ báyìí náà là á fi sọ́yà àjọjọ ọwọ́ bẹ̀rẹ̀ kò gbé ẹrù dé ní ọjọ́ ìgbéyà ní kò gbéyà òun ni kọ́mọ́tì wọn gbé sí ẹ̀kọ́ wa tó délé wọn wọ́n gbogbo wa ẹ̀dàkùn ẹ̀tìnà lọ́pọ̀ lórí ẹ̀tìnà lọ́pọ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀ láti lọ sí àṣeyọrí ẹnu gbẹ́rẹ́ wà tó kù lọ́nà òun pé bàbá lẹ́nìkan tó mọ̀ tó lè tìnà lọ́pọ̀ ẹgbẹ́ yìí àbó lẹ́nìkan tó lè báyìí wá bẹ́ẹ̀ lọ́jọ́ ló fi dùn tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ lọ ẹ̀jẹ̀ kájọ sí kíni kájọ sí ìgbà Oòduà táwọn tó pa rẹ̀ yìí tó bá sọ nípa Oòduà àwọn sọ nípa Yorùbá jẹ́nẹ́rálì àsọ nípa Kwara nìkan àsọ nípa Ọ̀ṣun àsọ nípa Ọ̀yọ́ àsọ nípa Èkìtì àsọ nípa Lagos State àsọ nípa Oǹdó bọ̀dà àsọ nípa kíni àsọ nípa Yorùbá jẹ́nẹ́rálì tó bá sọ nípa Yorùbá jẹ́nẹ́rálì àgbàdo ọba yìí bẹ́ẹ̀ kájọ fi sọ̀rọ̀ tó mú bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi àtẹ̀tẹ̀ àjọ ti ìjọba àtẹ̀tẹ̀ àti ìjọba líle ní ẹ̀dá àpò ẹ̀jẹ̀ kájọ sọ̀rọ̀ lọ fún olórí àtàwọn olókùn rẹ̀ láti jọ ṣe dé ìkọ́ba rẹ̀. so a ní ìjà kọ́tọ́rájà láti new state a ní láti ọ̀dọ̀ Kwara a ní ìkọ́tọ́rájà láti Ọ̀yọ́ a ní ìkọ́tọ́rájà láti Ọ̀ṣun
Flọ́bà àwọn kan á bèrè wájú ẹ̀ pé flọ́bà tó jẹ pé state mẹ́ta yẹn àwọn dápọ̀ àwọn ni wọ́n tẹ̀ wà rẹ́gísítà nínú ọgbà yìí. Tí wọ́n tó bá yẹ pé nẹ́ẹ̀sì ọlọ́run ní káyà tó lé gọ́ọ̀sì nínú rẹ́gísítà wọ́n mọ̀ ká ọkọ̀ papọ̀ mọ́ àwọn náà dẹ̀ mọ́ bá a tó gbó tá à ń ṣe. Òjò náà lè rẹ́gísítà bẹ́ẹ̀ ni àwọn Èkìtì nǹkan àwọn náà lè rẹ́gísítà wọ́n lọ́wọ́ yìí Kwara Ọ̀yọ́ Ọ̀ṣun lọ́dà Yorùbá àwọn náà wọ́n ti rẹ́gísítà ní ọlọ́pàá tá a lè pẹ̀lú mọ́ orúkọ tó bá àgbà ìdìbò adáàbò ẹ̀yọ́ ọmọ Kwara ẹ̀yọ́ ọmọ Ọ̀ṣun ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ ká jọ ṣe kọ́ba àdá ẹ bá àríyìn kọ́tọ́rọ́ àdá ìjọba tó wá ní nǹkan míì náà tá a tó lè ṣe jọ náà yóò bèrè bóyá ebi ní bóyá wọ́n ní ìjà aláwọ̀ ní ọdẹ tó lè kọ́ fún ajọ́ náà tọ́jọ́ ló bèrè àbí wọ́n ní ọ̀nà kan àbọ̀lẹ̀ tó lè gbà sáwọn náà àwọn èèyàn tó jẹ́ kọ́tọ́rà tó jẹ́ àṣà Yorùbá tó jẹ́ ká àríyìn àjọ náà tó mọ́ ti nínú ọ̀rọ̀ yìí àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó wọ́n bá ní káwọn fẹ́ ṣe ìdíje lórí pé ilé ẹ̀kọ́ lọ́dà ju ilé ẹ̀kọ́ lọ́dà ju sí àgbẹ̀lọ́ àbí sí àgbẹ̀lọ́ lọ́dà ju ilé ẹ̀kọ́ lọ tó ara àkọ́tà ayé ìdílé àti náà àkọ́tà ẹ̀kọ́ náà wọ́n sọ̀tàn Yorùbá tó bá di jọ́nà tó wọ́n kọ́ kí ni wọ́n fẹ́ ṣe tó ẹ pé kí wọ́n náà kátẹ̀ ní wọ́n rẹ́pọ̀ jù lọ́jọ́ náà lọ́tọ̀ bá kó ní nínú àwọn òbí ọmọdé ni wọ́n hàn nínú àwọn yìí ìkọ́ àwọn táwọn sọ yìí ó lè láti ọkẹ̀ pẹ́ àárín wa lè fi láwọn márùn yóò wọ́n ló lè máa lọ sọ ẹ̀sìn nípa láìpẹ́ fíà bàtẹ́mi náà fẹ́ kó nǹkan tí mo ti lélẹ̀ tó tún rí délé ẹ̀dá kù mò ń gbà á lábàá fún wa pé ẹ̀dí ká ṣe ọjọ́ náà kọ́ balẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀jẹ̀ fúlọ́ọ̀nù àfẹ́ máa hẹ́pù wa lọ́dọ̀ tí tó ẹ̀dá pàtóbi tó ta fẹ́ lò pátápátá bẹ̀rẹ̀ wọlé náà dídí sí abúlé tó ṣe àdínkù láti kó gbogbo kátà wá fẹ́ lò wọlé tó ẹ̀jẹ̀ fúlọ́ọ̀nù àfẹ́ àtọ̀ tàbí fúlọ́ọ̀nù wọ́n yá júùsì ló promise àbí ráìsì tó àkójútó àtẹ̀tẹ̀ gba envelope lọ sílé tẹ̀ àti ìdá padà fún wa ẹ̀dá ọ̀tọ̀ náà bá ẹ bá wa dá padà ẹ̀rá àtẹ̀ríwájú yìí àtàjẹ̀ máa fún gbogbo wa ṣe ọ̀gbọ́n tẹ̀yìn náà bá fún wa papọ̀ làálọ́dà àpapọ̀ lájọ ti ṣe tó fọ́lọ̀ mẹ́fà mọ́pọ̀ ẹlẹ́ẹ̀ka nínú ọ̀rọ̀ tí mo mú lọ òun ní pé ẹlẹ́ṣẹ̀ wa pẹ̀lú gbọ́dọ̀ níjọ́ mẹ́jọ la máa ṣe ẹlẹ́ṣẹ̀ níjọ́ Friday tó ń bọ̀ wá wọ́n ní mẹ́jọ yìí àwa ti dáhùn náà tí wọ́n ra fọ́ọ̀mù lọ́dọ̀ kí ní àjọ́nà kejì ẹ jẹ́ ká ṣe kí ẹ jẹ́ ká bí ọ̀dọ́ kára fọ́ọ̀mù tó tà bá ra fọ́ọ̀mù yìí tó bá padà bí ọ láyé padà mọ́ ọdún wá bíá bí bá mọ̀ yìí tó dá àwọn ọ̀sẹ̀ láti nà bàtà àwọn náà fi fi ìfọ́jà wàhálà òògùn ayé ó ti ti kọ́jà wọ́n ti gbà kí ọ̀padà dàrú mọ́ ọ̀padà ń dùn ọ̀dà abámọ̀ ìdájọ́ bá ìtìlá fọ́ọ̀mù tó dúró àtàwọn ẹ̀ sọ yìí òun ni general body fún gbogbo Yorùbá tó wà nínú ọgbà yìí tó wọ́n tẹ̀ tó lè pé any state wọ́n kọ́ kó ìlú àná tó wọ́n máa gbà state ti lábẹ́ tó yẹ ká gbìyànjú kára fọ́ọ̀mù káà náà bá lè wà nínú àwọn tó yìí kọ́nà ọ̀pọ̀ àwọn inú kọ́nà ọ̀pọ̀ ọmọ pọ̀ tó fi ní bẹ́ẹ̀ máa lọ jókòó báyìí nígbà díẹ̀ tó máa wá já ìmọ̀ látọ̀dọ̀ gbogbo yìí tó yẹ ká jọ sọ ọba lè ṣe é ṣe kọ́nà ọ̀pọ̀ àwọn ṣe Oòduà Oòduà parapọ̀ ọba lọ jókòó báyìí kọ́nà ọ̀sẹ̀ àná. Oòduà tí a bá wo àtẹ̀gùn tí ọ̀rọ̀ ìyànjú láti ẹnu ààrẹ ní àtúgbọ́ yìí tó sì mọ́ bá ká tó padà sí òkè bóyá tún lè gbọ́ rẹ̀ jù sí láti ẹnu lé lọ́sí orí tí àwọn ọ̀dá mi kọ́ ẹ̀ṣẹ̀ ń wọlé mo sì mọ́ pé bí àti wọlé kejì bá wọlé lásán àti bá mú kọ̀ tó bá sí wá ní àǹfààní wá. Oòduà Oòduà òkè gbogbo lé lápapọ̀ ẹ̀sẹ̀ lápapọ̀ àwọn tó jẹ́ lórí ààrẹ kíkẹ́ ààrẹ gbogbo àwọn tó wà ní abẹ́ ọlọ́run tó ti máa ń púpọ̀ láti ẹ̀ àtàkì ọ̀rọ̀ ní tó ń tẹ̀lé tí mo ti kó níwájú pé ọ̀rọ̀ yẹn ní láti kí ọ̀rọ̀ ààrẹ lẹ́yìn tẹ́mọ̀ tí wọ́n bá ní Oòduà ní tó jẹ́ Oòduà jẹ́nẹ́rálé ó jẹ́ gbogbo àwọn Yorùbá pọ̀ àwọn ẹ̀yà àgbà sì pa lóore ẹni pé ojú ti ọ̀rẹ́ mi ojú òtí Olúwa rẹ̀ so tí a bá sọ pé Oòduà yìí mú gẹ́gẹ́gẹ́ ní tó jẹ́ pé òkè gbòógì tí wọ́n bọ́ ọ̀sán Yorùbá kí Yorùbá ló ní kò ní ṣe dé èdè tàbí Ọ̀ṣun ní ṣe yẹ tàbí Kwara Oòduà ní ọ̀kan ṣe tí àbá sì kọ́kọ́ fọwọ́sowọ́pọ̀ ká sí Oòduà yìí kó ká lè débi tó ní akíkanjú dáadáa gbogbo tí ọ̀dọ́ òdòdó tàbí Ọ̀ṣun tàbí ìmọ̀ nípa ṣe bá lọ síbi èyí tó jẹ́ jẹ́nẹ́rálì èrò àrídí wọn ṣe dé jábọ̀ kí ni nígbà
gbogbo wọn pa ọkọ̀ fún ọ̀sẹ̀ dáadáa tó wà ní àwọn apáṣẹ ni wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ pàtàkì ọ̀rọ̀ ní jùlọ ní pé ẹ̀ṣẹ́ ká mọ̀ bá sì wá wa báwọn olórí wa ẹni tí ìkẹta bá ní wọ́n ní kò sí ìkẹta bá fáwọn láwọn ìgbà ẹ wá lè wá wọ́n pé ẹni tí sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ Bolode, ti ń bọ̀ ní bọ̀ kò tí kò lé. Oòduà mo kí ẹ̀gbọ́n mi tí wọ́n sọ̀rọ̀ ọdún náà ní pé láti kí so kí àwọn ọ̀gá fọwọ́sowọ́pọ̀ kí a bá lè gbé Oòduà dé ibi tó dá so ọ̀rọ̀ yanjú náà sì la ti wà mọ́ nílò ẹni kan sí láti bá a sọ̀rọ̀ yanjú. Oòduà orúkọ mi ní àbúrò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ títí Yóò pọ̀. ìjó bọ̀ ọ̀yìn sì sọ tí ó bọ̀ ọmọ lọ́rọ̀ mi so ọ̀rẹ́ mi ọ̀gá ọmọ náà lè náà fẹ́ kí lẹ́yìn bí a máa ń sọ̀rọ̀ wọn wá ní ọ̀dábí òjẹ́ mi méjì náà ní tẹ́ bá wọn sókó tó kù ìgbà fáwọn ló ti wà bí ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn á ti ìlànà kọjá bá sí sí ìlànà bí wọ́n ṣe ń gbọ́rò ní wa pé jẹ́ pé Haúsá làwà a fi ìròyìn wa hàn bẹ́ẹ̀ láàrin ara wa wọ́n mọ́ rò pé a ti tóbi tán láti sàlẹ̀ àwọn tàbá wà ní ara wa a ṣe bó ṣe ẹ̀kọ́ ìlú àná wa a dá síra wa ẹ̀dá sáwárà àtàkùn àti dàgbà nígbà ń pè lóòdù àwọn ẹ̀kọ́ kú lọ kí bí wọ́n lè gbà tàbá wò àwọn sì ti ń bá ti wọ́n débì kan lọ wọ́n sì gbìyànjú àfitábà kọ́ lókù tó láwọn tó wà ní ọdún tó lọ àti bí ọdún tó ti lọ sẹ́yìn náà tẹ̀ wọ́n mọ̀ pé Oòduà wọ́n mẹ́ẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n gbìyànjú ẹjọ́ ẹ̀wọ̀n coming expos wa iṣẹ́ wa kù sí lọ́wọ́ ẹjọ́ bá wa gbé láti kẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ tó dábà wá sí létí kíbi ìdìkún pàápàá tó hangi àkàwọn ògùn nílò tó tẹ́bá lè bá wa ṣe inú wódò lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mídẹ̀ tó lọ sórí ọ̀rọ̀ àwọn obìnrin wa ṣe rí àwọn ọkùnrin kò sí bá ṣe múra dáàmù rágbà múra wọ ìsábà ní àbàlú bí ìlú àwọn obìnrin wa ṣe rẹ̀ rí àwọn obìnrin tẹ̀lé most especially tá ń pè ní ọ̀pá tàbá ní àwọn modesty in our culture aṣáwágún ọ̀pá múra dáadáa láì ìmúra àwọn obìnrin wa ó dẹ̀ mọ́ àbùkù bá wa lọ́pọ̀lọpọ̀ so àjọ àwa ń bẹ̀ ní obìnrin wa àtẹ̀yìn alágbára láàrin àwọn obìnrin ẹ jọ̀ọ́ kẹ́ mọ́ bá yín sọ̀rọ̀ ìmúra yín ẹ jẹ́ kó mọ́ ẹ̀ ṣe fi ilẹ̀ kan ta ẹ jẹ́ kán máa rí kán máa nípa ọmọ Yorùbá ní òjò kò ní dá wẹ́ pé ìmúra burúkú ni wọ́n fi mọ̀ lè máa identify ọmọ Yorùbá yàtọ̀ sí ọmọ ìlú mi gbogbo nǹkan sí Yorùbá òní Yorùbá ní ẹ̀kọ́ a sì ní àṣà àṣà àwọn ẹmọ́jà gbé kọ́ sórí àṣà tàbá ti fẹ́ kù ní ẹ jẹ́ ká máa lò ní gbogbo tàbá dé kán máa rí ara wa kán ní máa nílò tọ́ tí wọ́n ní ń bá wọn kì í tọ́ ìkọ́ sí ìdíkọ́ tó wá sí ṣíṣe ẹjọ́ ọjọ́ bẹ́ẹ̀. Oòduà sẹ́dítì mi náà ní àwọn ní ọ̀rọ̀ kékeré kan láti bá wa sọ ṣùgbọ́n kó tó di pé wọ́n á sọ̀rọ̀ mo fẹ́ kí àwọn obìnrin tí a wà ní ìkàlẹ̀ fẹ́ bá àwọn àdá sí kíni ká mọ́ dáadáa àwọn ọkùnrin lásán tó àwọn obìnrin ẹjẹ́ ká sọ̀rọ̀ tó di pé sẹ́dítì mi náà bá wọn sọ̀rọ̀ láti. Àbó di gbogbo àwọn obìnrin tó wà ń bí yìí. Oòduà so ìyá Ọ̀yọ́ ní àwọn ẹsẹ̀ ń wẹ ẹyẹ pọ̀ lápò ní so wọ́n sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn obìnrin so mo sì lérò pé ẹni mú òpin jáde ayẹyẹ lẹ́mú jáde. Oòduà káwọn tó wà lẹ́yìn náà. mo fi wọ gúkàlẹ̀ ìpàdé ọ̀rọ̀ ààrẹ mi náà ni mo fẹ́ kí lẹ́yìn mo kàn fẹ́ ṣe àfikún ìkankan àti àtúnṣe ráńpẹ́ lórí ti election ni mo fẹ́ sọ̀rọ̀ lórí lóòótọ́ ẹgbẹ́ mẹ́ta ni ó rẹ́gísítà ní ọ́ndà Yorùbá níléèwé àmọ́ tí ìbá parọ́ mo rò pé àwọn tó gbéjọba lẹ̀ ní ọdún tó kọjá pp wọn kìí ṣe Kwara
ìrẹsọ̀sù ìrẹsì sí Ọ̀yọ́ tí ìbá parọ́ àwọn tó wà nílé ìjánu. So ìyẹn túmọ̀ sí pé àti Lagos State àti Ogun State gbogbo state tó wà ní ọ̀dà Yorùbá tó wà nínú ilé ìwé lẹ́lẹ̀ díje fún ipò ní ọ̀dà Oòduà. Ẹ má yẹ ká rò bóyá Ọ̀yọ́, Ọ̀ṣun àti Kwara nìkan là wá ní lórí òkè. Gbogbo state pápátá gbogbo olú tó bá wà ní abẹ́ Yorùbá ní ìsàlẹ̀ tá a lè wá lọ sí ilé ìwé ní Sokotombi tá a wà ní Oòduà gbogbo àná la lè ra fọ́ọ̀mù tí a lè díje fún ipò tó bá wù wá. So mo yẹ kí àárín ẹ̀ kó ṣe kí ni kó yé wa dáadáa. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ ra fọ́ọ̀mù ìdíje pé owó tó wà ń bẹ̀ pé ó pọ̀ jù tó bá tiẹ̀ pọ̀ jù oyè tó wà ń bẹ̀ ju owó tó wà ń bẹ̀ lọ. Àṣà ńlá ti gbé pò fáwọn kan náà ni ẹ bá wa ra fọ́ọ̀mù yìí àti pé à ń bẹ̀ yìí à ń pàrọwà fún yìí ni a dẹ̀ tún bẹ̀ yìí kó wọ́n bá lé kí ni kó wọ́n bá mẹ́rẹ̀ tó nígbà táwọn tó wà mẹ́ bá lọ àwọn tó kú lọ́gbọ̀n kí ni ló máa kù tó kò ní bàjẹ́ lórí wa o ẹ ti. ọ̀rọ̀ ní sẹ́ni tìbí ti bá a sọ yìí so nípa mo ti ní tí ó bá ti tó nígbà tí a bá máa sọ̀rọ̀ nípa adé wa pé so pé wọ́n tún máa bá wa kó ogun ẹ̀ papọ̀ so nígbà yà á gbọ́ ọ̀rọ̀ nípa adé kí ló ń lọ nípa adé wa so ibo ni a bá ṣẹ́ dé àti pé àwọn kankan wo ló ṣe pàtàkì tí. dáàbò nípa ẹ̀ka wọ́n ní kí n sọ nípa ojú ọ̀sẹ̀ ní ọjọ́ bí àdé níbi tí a bá ìdílé ètò tí ọwọ́ àlọ́ ọ̀sẹ̀ báyìí tó wá lọ́wọ́ ní olóyè ẹ̀ka ló dé o tó wà láàjọ ọ̀sẹ̀ sọ àti àdájú wà káàdì wà bí a níbo ni owó wálé kí owó wálé owó ta nílẹ̀ iṣẹ́ kí ló ṣe àti pé owó ló la fún ní ìdáàbò fún ilé ta fẹ́ ṣe olùbàdàn jẹ́ kí àkáǹtì Oòduà owó tó wà lákàtì Oòduà ó kéré kéré ṣe kata àdéwájú lọ ìgbẹ́ wọn gẹ́gẹ́ bí olùsí àgbègbè wa ni pé àti àdéhùn ní one hundred and 20,000 naira tó 120,000 naira àkáǹtì wa tó wọ́n yóò fẹ́ àtẹ̀kídé ìlàjì etí wọ́n sọ fún wa àbí ká bẹ́ẹ̀ lóṣù tó nípa tó wá tó wọlé ìkẹlẹ̀ ìgbà tó wá padà sí látara pé abẹ́ mọ̀lù bí a bá àwọn ẹgbẹ́ ẹ̀kí ẹ̀ka ẹ̀kí òkú àlọ́ ní ẹ̀dá òkú tó bá yà máa wọ ẹgbẹ́ òkúta àti èyí ẹ̀rì àti ẹ̀kọ́ tó ní wọ́n á tó ní 50 naira lọ tí a bá wò ẹgbẹ́ òkúta bá ti dì sáyẹ̀ ẹ̀rì ká tó tó àwọn bàbá wa ti Oòduà ẹ̀rì tó tẹ́lẹ̀ láti tó ní ìdílé ẹ̀dá kù ẹ̀kí wọ́n tọ̀ fún ẹgbẹ́ òkúta lọ́wọ́ rẹ̀ onílù ká máa bẹ̀ẹ́ ìkọ́tà àwọn òkúta bá tó ní àwọn tó kọ̀ rẹ̀ lọ́dà jọ ṣẹ́ gbá tó a ti lè máa ní kọ́ bí ìgbà ìgbà òun ẹgbẹ́ òkúta òun lọ lé kó ti dùn lọ́dà tó a lè bá kọ́ lẹ́gbẹ̀rẹ̀ àlọ́ ó ti dùn bá kọ́ lẹ́gbẹ̀rẹ̀ àlọ́ láti wá ju ọ̀gá ìgbà ìgbà wọ́n ti mọ̀ pé kò tí bàbá láti gbẹ́ pé òun tó wá ní sáyẹn Oòduà àyè tí òun fẹ́ fi owó díẹ̀ ọ̀pọ̀ á nígbà tó wà mú ní gbogbo pé kó wá fi sínú àkáǹtì àti kó fi sáfọ̀ láti já ìdí tó Oòduà tó gba àwọn òbí ẹ̀ àwọn kò wà á dáa náà ṣe láàrin ọ̀tá ń bọ̀ lórí pé kẹ́kẹ́ lọ́ba àdé wọ́n ti kí wọ́n bá dá ẹ̀kọ́ bàbá Oòduà ẹ̀ dá máa tẹ̀ wá gbogbo àtàwọn fẹ́ tó Oòduà lọ́wọ́ wa ẹ̀ máa dá ẹ̀kọ́ bàbá ọjọ́ mẹ́jọ wọ́n lẹ́yìn ọjọ́ mẹ́jọ yìí nígbà tó kùmọ̀ pé ní gbogbo ọ́fíìsì lè lò tó ẹbí tá a bá program gbé ní pé nípa grant a máa lò láti lẹ́yìn a máa lò tó ilé ìgbà àyẹ̀kọ́tò àwọn ọ̀gá nínú àwọn ẹ̀kọ́ fún kaba lo wọ́n nílẹ̀ ìgbẹ́bẹ̀ ní àdìgbà tó níbẹ̀ láìpítà wọ́n ní ibi táwọn ẹ̀ka wà wọ́n ṣe pàtí àwọn ẹ̀ka wọn lò láti lọ tó wọ́n tọ́ sí kọ́pà yẹ kí wọ́n kọ́pà ìlérò ọ̀sán kọ́pà wọ́n ti fẹ́ ìtura tó àwọn òkúta níta bá lè wo pàtàkì wọn lọ léèrè wọn ní wọn láwọn gbà láti nípa káàdà àti bẹ́ẹ̀ wọ́n gbọ́ ọmọ ìdá lójú jẹ́ lágbá òkú ọ̀dà wọ́n gbà lọ sí omi àwọn kan lọ sí ọ̀tọ́mẹ̀ ìgbà tí wọ́n ní wọ́n àwọn náà níbẹ̀ ọdún 20,000 naira wọ́n dá wọn fún wa wọ́n tó dá 15,000 naira á lè gba grand yẹn á lè gba 5,000 owó dání wọ́n tẹ̀ náà pé student wa ọlọ́mọ jà ní wàhálà ẹni tí kàn á bọ̀ wọ́n láwọn bá 5,000 naira owó dání fi kalẹ̀ àti tó jẹ́ 20,000 káàtó kó àga káàtó kó jẹ́ ìgbọ̀ síbẹ̀ àwọn bá àdìgbò lọ́bí 30,000 naira. Bàtà tó yá sẹ́nitọ̀ láti ọ̀sùn
àwọn náà má bàbá pé àbá lu ẹ̀ẹ́dẹ́gbà wọ́n ní ẹ̀kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́gbà tó ọ̀rẹ́ náà wọ́n tún gbóná tó ní tẹ́sán lásán yìí lọ gbogbo àyíká wọlé wọn nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ wa pé ẹ̀ẹ́dẹ́gbà ó fi rẹ̀ láti lọ. wọ́n tẹ́lẹ̀ bá wo tẹ́lẹ̀ta yóò kú káyọ̀ náà ti di àwọn tí wàá dìbà yìí kẹ́ni ló gbé lọ́wọ́ ara ṣe àní kọ́ fẹ́ lọ wo àwọn fẹ́ lọ gbà mí ó ní olólùdú tó bọ́ ìgbà táwọn olè ní gbogbo ìdá fídíẹ̀ tó ti lọ tó àwọn òwe nílà ìdílà yìí àbí mẹ́fà tẹ̀ ibi tó wọ́n mẹ́fà ti fi làwọn àdìgbò nìkan bí fídíẹ̀ tó tó ọ̀dà àbọ̀ mi ti fi pẹ̀lú òkú ọ̀dọ́ ọba ó tó di ọjọ́ mẹ́jọ ibi táwọn àlọ́ àwọn ilé ìlú àmà àkọ́kọ́ àbọ̀ tó lọ́wọ́ láti wọ́n fi gba ọ̀tọ́mẹ̀ tó a lọ sí ibẹ̀ àbí omi ìlú ẹ̀ tàbí láàrin méjèèjì tó láàrin méjèèjì náà làwọn kọ̀ọ̀kan tó ẹ̀ tó bá dé ní ìlú náà sọ yìí á jẹ́ kí ẹ̀gbọ́n kan lọ́ọ̀tà wà yìí olùkó tí ní pàtíkúlà pé ibi tá a fẹ́ lò Oòduà àwọn onígbò ẹ̀dá méjì àpàlàpàlì Oòduà tí ìdíbi kọ́ fẹ́ lò bá ẹ̀dá pé tá a fẹ́ lò nílé ìkọ́ tá a fẹ́ lò ní tabaríkà lò ní sùkúù ẹ̀dá ọ̀dọ́ ògbà àti ọ̀dọ́ máàkì ìkú wa. tó ó sì sọ ẹgbẹ́ fún ìmọ̀ pé àgùnlẹ̀ ẹ̀rọ kákọ́ ti fún dáhùn wa. ẹ̀jẹ̀ bá wò láti wọ̀ yìí ẹ̀ tó pàṣẹ ìjà mẹ́rin wọ́n ti dá mẹ́rin. ìgbà akẹ́kọ̀ọ́ náà gbọ́dọ̀ máàkì wa fẹ́ àti sẹ́fún abẹ́mẹ́ta àti máàkì o. ìdílé là ń fẹ́ tó ìfọ́nà ìfẹ́ wọn yá lórí ìfowópamọ́. ó fà á ní àmọ́ òní pé wa wọ́n bá yìí lò ó dá tó tọ́ ìfẹ́ láti fún ká tó outside. wọ́n ìgbà tí ìlú nípa àti ìfúnlájà àti ìwọ̀nbọ́ tí kéèkì kẹ́kọ̀ọ́ wọn tún láti ìfúnlájà tó wọ́n tẹ̀ wá nínú tí akẹ́kọ̀ọ́ lọ tó abẹ pẹ́ẹ́tẹ́ẹ̀tì kọ̀ọ̀kan pẹ́ẹ́tẹ́ẹ̀tì ọ̀tún kí ṣe Lukman abẹ pẹ́ẹ́tẹ́ẹ̀tì Ọ̀yọ́ tí ṣe Ìjàmbá abẹ pẹ́ẹ́tẹ́ẹ̀tì Kwara tó ẹ bá wà ká àwòrán sọ̀rọ̀ àtàwọn ìfúnlájà tí ẹ bá fún ọjọ́ wọ́n ti ṣe wọ́n bá wà jó lọ́jọ́ náà bíkọ́ ọkọ̀ táyì wọ́n ti ta fún ọjọ́ àtàwọn obìnrin wọ́n dẹ̀ fẹ́ Oòduà Oòduà mo mọ̀ pé pẹ́sẹ̀ntì bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ní tí a bá iṣẹ́ ní nípa dé wà fún ìsìnkú pé gbogbo tó bá sọ yìí ọbẹ̀ ní àti yé wa yé pé so níbàyà sọ nípa aṣọ ojú adé wa so aṣọ wa sì wà nílẹ̀ fún títà àwa tí a bá nílò ẹ̀jẹ̀ kárí sí àjẹ́ láì pé ọwọ́ náà ní adé rà so aṣọ yìí wà nílẹ̀ ẹ jẹ́ kí ayé wọn so a bọ̀ sí ẹ̀pẹ́ tó yẹ kó wá fún wọn náà. so yóò gba ẹ̀kẹ́ fún tó ṣe àṣọ nípa òdúgbò wà rárá. tó ṣe àdá. wọ́n ní èrò ìyẹ́ta Oòduà kí a tó bá wa sọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ tí a tẹ̀sọ̀ látara tó bá sí máa ṣe àwọn ọ̀rọ̀ mìíràn tó bóyá akẹ́kọ̀ọ́ náà tí ó ti ẹ̀bá tó sọ tí ilé ò tí àwọn ọ̀rọ̀ tí táàrí ní gbogbo lé tún lè bá wa sọ pé a sọ̀rọ̀ nípa kan báyìí o a sọ̀rọ̀ nípa kan báyìí tí a fẹ́ bá wa sọ sí. ìjà ọ̀dọ́ àwọn pé kí máa gbé sí lélé wípé ìyáṣà wa cultural dance ìyáṣà wa pé ó máa wáyé lọ́jọ́ Sunday ní síláàsì dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́ tó ẹ̀jẹ̀ má lè rí ohun yóò gùn Oòduà Oòduà
ṣeun ẹjọ́ yẹ ká fara yóò dùn à. ẹ̀wọ́ ẹ̀ níbi ilẹ̀ yìí náà lẹ́gbẹ̀ẹ́ wá pé ká bá yín ṣe é ní òkú àwọn náà dẹ̀ ṣe é ká bá yín ṣe lọ́jọ́ sunday làwọn ènìyàn ṣe bẹ́ẹ̀ bá rí wa tó bá dẹ̀ rí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ tiwa náà ní. ẹ̀yin wo. so ara ọmọ tó lọ nínú ọgbà ni pé gẹ́gẹ́ bí ó ti máa ń tàbá àwọn ọ̀dẹ̀ tí ó mọ̀ tàbí tó lè jọ sí pé mọ̀ tó yí padà fún president báyìí exam wa máa bẹ̀rẹ̀ ní on the 7 next month so ètò túmọ̀ sí pé àti ìwọ̀n exam lọ dé ìjẹ́ so gbogbo bá ti sọ pé a ní dé ìlú ọba láti máa jẹ ìwé wa ọ̀gá máa tàwé and then test àríwá àgbọn ti bẹ̀rẹ̀ test báyìí so nígbà tó jẹ́ pé àwọn máa bẹ̀rẹ̀ test and so jẹ́ ìbéèrè nípa rẹ̀. àwọn ìbéèrè kan wá sí èyí tí lérò pé ó yẹ kí a máa béèrè tó ta béèrè bí ìbéèrè àkọ́kọ́ tí mo lérò bá máa béèrè ní pé nígbà tí president sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé a máa ṣe ẹ̀lẹ́sìn pẹ́ ṣé wọ́n sọ̀gbà náà máa ẹ̀lẹ́sìn fún wa wọn ò tí ì sọ so wọ́n yẹ ká béèrè a ti sọ̀rọ̀ pàtà fọ́ọ̀mù so nígbà wo ni fọ́ọ̀mù máa gbé òsì wọ́n yẹ ká béèrè àwọn fẹ́sẹ̀ máa fẹ́sọ̀ tó ìgbà wọn máa ṣe máa fẹ́sọ̀ wọ́n yẹ ká béèrè gbogbo àbẹ̀rẹ̀ gbogbo àwọn ìbéèrè so fọ́ọ̀mù wá sí wa ta ìjọ mẹ́jọ so lẹ́sìn tó wọ ẹlẹ́sìn ẹlẹ́sìn wa. Adrat kí ló ṣe yà. a máa ṣe ní àkókò yìí tí a máa ṣe ní ti báyìí during the meeting a máa ṣe manifesto. ẹ yà lọ bá. so tábà parí manifesto ní. kò dáhùn. tábà parí manifesto báyìí àwa máa lọ kí ìlú tó tábà kí ìlú náà tábà dé àwa ṣe ẹlẹ́sìn wa so nítorí dé gbogbo àwa tí a wà ní ẹni 1 and ẹni 1 tí a lè nílò ìdàgbàsókè organisation nílò ẹgbẹ́ ajáde láti lọ bá fọ́ kí àwọn àti kábà lè ṣe kí kábà lè gbé ẹgbẹ́ ìdè ibi tí ó yẹ ká gbélé láti gbogbo ipá wa gbé ẹgbẹ́ ìdè ibi tí ó yẹ ká gbélé Oòduà Oòduà. mo lérò pé nípa ẹ kí ìbéèrè ti máa wáyé lóríṣiríṣi ìyá ọ̀yọ́ ẹni ẹ̀yìn mú ẹni tí ẹ̀jẹ̀ sẹ́ni ẹ̀ wá pè ní ó sì ẹ̀rọ fún ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí. àbófò lọ ni. ẹ̀wọ̀n jẹ́ ẹ̀yẹ kó lọ ẹ̀sìn ká béèrè látara àti bẹ́ẹ̀ parí nísìnyí ó lédè. Oòduà Oòduà ẹni ká dáhùn ẹ̀dá Oòduà tó o development yẹ wọ́n yẹ nígbà Oòduà àti kó níyà Oòduà àwọn wà ní ibi káwọn ọ̀pọ̀jọ tó o mẹ́tọ̀ kó rà méjì àtà ti mọ ẹni náà ọ̀tájọ́ nìkan tó ní nípa pé ká sọ nípa pé iṣẹ́ olùkọ́ wọ́n dá iṣẹ́ àgbẹ̀ lọ òun ti dúró láti ṣe àwọn ẹgbẹ́ òbí fẹ́ di àgbẹ̀ òun ti fẹ́ di iṣẹ́ olùkọ́ tábàtì wọ àwùjọ wa méjèèjì lọ́wọ́ abẹ́rẹ́ ìkọ́dà àti olùkọ́ àti àgbẹ̀ tó méjèèjì àyẹ̀wò tó wọn tó wọn dá ìjẹ̀jẹ̀ láti ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mi nípa ẹ̀ríkèké ìmọ̀tọ́ bá ní ẹ̀ríkèké gbọ́dọ̀ wọ́n fà á jẹ́ máa fi gbọ́ àbí ebi Yorùbá àbí ebi Yorùbá àwọn tó bá lè dé àbí ìjà láwọn lọ́dẹ lọ ẹ̀jẹ̀ ká lè dé ẹ̀jẹ̀ ká wọ́n wá lè dé ẹ̀jẹ̀ ìdìbò mọ́lẹ̀ lọ́dọ̀ bàbá Oòduà àbí kẹ́ ìyá Oòduà àwọn tó wà ní ìkàtọ́jọ́ ọlọ́dọ̀ láwọn Oòduà. Oòduà tó ti rẹ̀ wá ní. wọ́n tún ní Oòduà ẹjẹ́ jẹ́ ká farabalẹ̀ jọ so wọ́n ní kí n sọ fún wa pé kí ájọ àwọn náà gba id card àwọn tí a bá ti jáde àti àwọn tàbí ti jáde sí ti táwa jáde sí ti láti gba id card wa èyí tí a máa pè fún election next week so àwọn tí a bá ti jáde card wa ẹjẹ́ kí a lọ gba Oòduà ìbéèrè mìíràn. súnmọ́ ya àwọn ọmọ tó ọmọ pa ìdí àwọn ọmọ tí ẹ gbọ́dọ̀ ní àtàwọn ọmọ tí yẹn gbọ́ dáàbò ìdìbò yẹn kí ẹ tó bá ní tí ò bá ní àyíká àdúgbò tó bá ní tí stéèkì mìíràn ṣé ó ní ẹ̀ka àdúgbò àdúgbò. Oòduà àwọn ọ̀yọ́ state nísìn
wọ́n tó bá fẹ́ ṣẹlẹ̀ tó o gbọ́dọ̀ ní id card state wọn lọ́wọ́ tó àwọn wá ní sí àdéhùn id card state yìí láti bá mi fún ní Oòduà. Oòduà láti lè du ipò kan àbí kejì àwọn àmúyẹ tó yẹ kí èèyàn lọ ní ọdún tàbáníkà máa káwọn pẹ̀ síta sí ọ̀pọ̀lọpọ̀ máa sá sẹ́yìn ṣùgbọ́n torí ẹ̀ ni ó jẹ́ pé àkọ́kọ́ polongo àti ra fọ́ọ̀mù síta nígbà tàbá ra fọ́ọ̀mù àwọn prógámù kan wà tí a máa ṣe fún gbogbo àwọn tó bá ra fọ́ọ̀mù pàápàá tó pè ní manifesto ibẹ̀ láti máa béèrè lọ́wọ́ oníkálùkù tó ra fọ́ọ̀mù pé ìjẹ́ o lè ṣe nǹkan báyìí ó láwọn béèrè láwọn béèrè lọ́wọ́ kálukú bíi screening ẹni tó bá qualify gbogbo di ọjọ́ ọ̀gbìn fine ẹni tí ó bá jẹ́ qualify fún rẹ̀ ó lọ́dọ̀ àwọn kó qualify tó nípa ti ìyẹn èyí tó tẹ̀lé ni pé ọ̀dọ̀ attendance wa ó wà very very important ó wà very very important ó ṣe wá sí meeting ó kàn wá jẹ́ pé orí ọ̀fẹ́ wà nípa ti attendance Oòduà orí ọ̀fẹ́ wà nípa ti attendance tó ní pé gbogbo àwọn náà bí ọ̀rọ̀ lè wá ti rí ní àsìkò yìí pé gbogbo kan ó yí papọ̀ mọ́ra wọn tí ó kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀mọ́ tó ti ẹ̀ ń lọ rárá tó orí ọ̀fẹ́ wà ṣùgbọ́n ètò tó ṣe pàtàkì náà ni id card ọmọ ẹgbẹ́ Oòduà òun láti ní lọ́wọ́ tó ẹgbẹ́ tó bá tí ní id card lọ́wọ́ báyìí tó dẹ̀ wọ́n fẹ́ díje wá náà mọ̀ pé ilé tí à ń ṣe lọ yìí ẹ má yẹ ká tara wa ìṣe tó rọrùn oríṣiríṣi challenges náà ní láti rí lórí òkè bí báyìí tó lè yẹ pé orí ọ̀fẹ́ lọ́la ní fi láti ní kẹ́ni ara wa so ìwọ̀n tó wáyé kò dídíje fún ipò kan àdíje òun láti ká pébù láti lè kéde láti lè ṣe tẹ̀lé sọ pé gbogbo tó lè fi jára ẹni ọjọ́ ọ̀gbù wọ́n náà ti fi ìwọ́n náà ti sá fún gbogbo àwọn náà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tí ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà ó ti ń lọ ọlọ́run náà tó ń lọ bí o tó bá ti ká pébù ẹ̀ gbà bẹ́ẹ̀ pé ó lè wọ́n ti ṣe ọlọ́run á ràn wá lọ́wọ́. Advice kékeré kan so that we dey light everybody can you understand. Oòduà ẹjọ́ ká fara balẹ̀ lórí ọ̀rọ̀ id card ẹni tí ò bá ní id card ó lè dìbò àbí kó lọ fún post kan lóye ó lè lọ fún post àmọ́ tí ò bá ní id card ó máa tún jẹ́ challenges fún lóye then ẹni tó bá ra gbogbo fọ́ọ̀mù yẹn tó fi post sí membership form wà tó máa rà 200 naira ní tí ò bá fi ẹni membership form then ẹ̀yin tí ẹ ti já receipt tẹ́lẹ̀ mo máa ń tẹnumọ́ nígbà tá a bá wà meeting pé tọ̀ ẹni tó bá ti já receipt tẹ́lẹ̀ kó bá mi bíbá kó mú receipt ẹ̀ lọ́wọ́ kó wá meet mi èmi máa kọ id card tó máa fi wọlé ibi tá a ti dìbò ń jọ yẹn fún un torí ìtì rẹ̀ níbọ̀ ẹ̀ tó ti ní id card ní gbogbo àtà ti já receipt lóye ẹ mú receipt wa kẹ̀dẹ̀ wá gba id card tó ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ ṣe gan. Oòduà nítorí pé tàbá wò dàda tó lọ níwájú ìlàjìlà àwọn tó ń gbọ́ àwọn olómìnira ń gbọ́ ń gbọ́ sóbì ẹjọ́ tó tọ́lọ̀ tàbá wà nínú ìlànà ìjọba lọ́wọ́ ẹ̀jẹ̀ ká àwọn ọmọdé àlò rẹ̀ tó pọ̀ jù àkọ́kọ́ ni ẹ̀kejì nípa mo fẹ́ rọ̀ wá ìjọ ẹ̀lẹ́ṣẹ̀ torí pé tàbá rẹ̀ ti ní last year bíbá yẹn láti ṣe ẹ̀lẹ́ṣẹ̀ ọbẹ̀ ṣe bá ń gbọ́ ìjọ rẹ̀ lọ́wọ́ ẹjọ́ tó tọ́ lọ́wọ́ wọ́n tó bá mọ̀ ìpé òun àpọ́mù ó lè ṣe kàmí bá òyìn rẹ̀ kí ní yóò gbàjà lẹ́sìn ìgbògbà ìlú ní ẹ̀ka fún ìgbésẹ̀jà inú ọ̀fà ìpé kó yá ó lè fàjà ọgbẹ́ bá dìbò lẹ́gbẹ́jọ́ dìbò fún ìlú fún mi èyí ò fàjà oyè ike òye ilé bá bẹ nìkan bọ̀ bẹ́ kó mẹ́ ó kó mẹ́ bọ̀ bẹ́ kó mẹ́ ó kó mẹ́ ẹjọ́ tó lọ́rùn ẹjẹ́ ká fi sùúrù sí tó bá ti tó lè lọ́hùn ó tẹ̀ka òpariwo òpamílì kan sẹ́mọ̀ wípé Yorùbá ó sì lè wò ká rẹ́gísítà tó nínú skul yìí gba Yorùbá níwá o tí ariwo pé bá ní pọ̀ jù ó ṣeéṣe fún wọn lójijì wọ́n sọ wípé bẹ̀sí rẹ́gísítà o kò sí jíjẹ́ iná orí pé ọ̀gá ni wọ́n jẹ́ lórí wa ó sì lè wò ká rẹ́gísítà tó ẹjọ́ ẹ wá mú jẹ́ kí ọ̀rọ̀ wọn ní ti ìdàkejì ẹ mọ̀jẹ̀ tó ṣẹlẹ̀ lórí wa ẹjọ́ tó tọ́lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo ẹ lọ ní ìrànwọ́ àti ìrànṣẹ́
ọlọ́run bá wa ṣe ọlọ́run ní owó rẹ̀ ìfẹ́ wa ní ìgbàlúwájú yìí. Oòduà nítorí àkókò wa nǹkan tí wọ́n sọ ní pé ṣe a lè lo ID card last year láti wá fi ṣe election, so a ò lè lo ID card last year, so tá a bá wẹ̀yẹ àrùn pé signature president máa wà bẹ́ẹ̀, so signature president wa yìí òun ló gbọdọ̀ wà níbẹ̀, so a lè lo ID card last year ti ṣe ẹ̀dọ́ mi a máa lè lọ. Oòduà a rí pé ìbéèrè tí wọ́n béèrè so mi qualification náà ni pé so ká jẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ so ká ní membership card tàbí lọ àdé àwọn abájẹ́ politician a máa ní membership for wọ́n ní 200 and membership for so ṣe a máa gba ọ̀nà Oòduà ẹjọ́ ìsàlàyé rẹ̀ fi ní kó yé àwọn ọ̀rọ̀ dada nítorí pé ètò gbogbo alóbi yé nígbà wò dada fún ọba tó rárá yé mi sí wọ́n ti kó yéra wọn wá rí pé àdìkà ìta gbà ní láti ẹ̀ bóyá àwọn àtàwà ní ìyẹn 2 àbí 22 àdìkà ìta gbà ní láti ẹ̀ tábà wò dada signature tó wà níbẹ̀ ó yàtọ̀ sí èyí tó wà bí tọdún yìí torí pé president tó wà bẹ̀ ní ètò lọ òun ló ṣe yẹn so ó ti bá yẹn lọ ó wá jẹ́ pé ìjọ tí election wa mọ wáyé ìjọ yẹn ló mú àìkà dìde jáde so ìbò rẹ yóò fi hàn ẹni tó fẹ́ dìbò fún ó ṣe kí ọmọ lè dìbò rẹ fún ọ ẹjọ́ tó ń tọ́lọ́ yẹn ní ká wo àìkà dìbò dáadáa ti tó dùn yìí ní ẹ̀rọ lè dìbò so ọlọ́run wa ṣe ẹjọ́ ìlú ní àìkà dìbò fún ẹjọ́ wa ní ẹjẹ́ tí ó yé wa. ìlú ni wọ́n jáde sí 200 naira. 200 naira. wà ní láàrín wọ́n jáde sí 200 naira láti bẹ̀rẹ̀. so àìkà tá a lò ní láti ẹ̀ nílé òun náà láti máa lò ní this year but signature ẹ̀ ló máa yàtọ̀ àti date I mean year rẹ̀ tábà wọlé tó wà bí nìsín a máa rí pé wọ́n kọ 2012 2013 ṣòye wọ́n yìí tá a máa gbé jáde ní sọ máa jẹ́ 2013 2014 ṣòye then signature tó máa wà lẹ́yìn ẹ̀ signature general secretary ló máa wà lẹ́yìn ẹ̀ not president so ti gbọ́ ẹni tó béèrè ó lè ṣe é ṣe lórí gbogbo details máa wà bẹ́ẹ̀ signature máa yàtọ̀ then ilé rẹ̀ máa yàtọ̀ bí báyìí but the same ID card náà la máa lò the same colour báyìí náà ló wà ṣòye. tí ra fọ́ọ̀mù fún àwa tí a bá tún bí àwa tí a bá tún fẹ́ ra fọ́ọ̀mù tó bá kọ́ńtàkì àwọn nọ́mbà yìí tó tí a bá tún wọlé láti pé àwọn nọ́mbà tó wà lójú bọ́ọ̀lù wọ́n wá ní wọ́n ṣe àṣẹ wọn júwe ibi tí a máa rí àtọ̀ láti máa rí owó fún wa Oòduà. ẹjọ́ dúró àwọn ilé àti president Kwara lóye àwọn mẹ́rin náà máa fi sí electoral committee tó wà máa bá wọn sọ̀rọ̀ lórí yẹn àjẹ́ńdọ̀ fi àwọn ọmọ padà dá pọ̀ níbi tó bá tàdé. ẹjọ́ máa jí tí mo sọ fún wa láàrin Oòduà àti àtọ̀tọ̀ wáyé báyìí àti sí ìlú máa wáyé lágún mẹ́rin ní sí lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ ẹ̀dá àwọn ìjọba jáde kéde ká yé àwọn akábọ̀dù àti jẹ́ ìsí lọ́dọ̀ lọ́wọ́ pẹ̀lú wa. Oníbàjẹ́ o. Mo kàn bá kẹ́bá ní gbẹ́bí ìyàwó ní kẹ́wó, èèyàn méjì ni wọ́n. Ẹ bá bí orúkọ mi ní Asis Rafiu Ọláwáyé. Yeah? State Ọ̀yọ́ State, Oore local government. Mo ní àwọn ọ̀rẹ́ méjì kan, ọ̀kan jẹ́ Chinedu, ọ̀kan jẹ́ Olú. So, Chinedu wá lọ sí ATM, ó lọ withdraw owó. Ìgbà tó wá withdraw, mú ìyára tó lẹ́gbẹ̀ẹ́, ó wá ní Chinedu, ọ̀dẹ̀ ní mo rí kóòdù in star mẹ́rin
kí lè ní wá ní ìwọ gọ́gọ́ lọ jẹ pé èmi náà kóòdù mi lélẹ́yìí 2233 ẹjọ́ ta lọ́dẹ nínú àwọn méjèèjì. ó dúrà so mo fẹ́ kí a bá dáhùn sí ìbéèrè. ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ àbẹ̀ kan lọ ìyẹn ló bẹ̀rẹ̀. So ọba yà fẹ́ lọ sí street so ìyàwó ẹ̀ bá fáìlì ẹrù ó wá lọ sí airport láti lọ fly lọ síbi tó lọ so ìgbà tó wá ń lọ lọ́nà driver tó wá ń drive ó wá rántí pé òun gbàgbé documents kan ó wá ní kí driver turn back pé káwọn lọ sílé ìgbà tó wá délé so kí iná rò ìyàwó ti ti ìyàwó wà ní bedroom tó ń wẹ̀ ìgbà tó wá délé kò rí kí wọlé ó wá dúró pé ó wà ní bedroom ó wá sílẹ̀ fún bedroom so ó wá fọwọ́ touch ìyàwó bàtà tó fọwọ́ touch ìyàwó wá sọ pé driver ó ṣeun ó ṣépò tí lọ bá mi drop ọ̀dẹ ọkọ mi yẹn sí airport so òní yìí àwọn alájọ ní weekend àjọba ẹjọ́ ọgọ́ ẹ̀yìn ọkùnrin tó wá ẹ̀kọ́ ìní rẹ̀ sẹ̀lẹ̀ kí lẹ máa ṣe fún mi. Ẹ̀gbọ́n mi ní tó bá jẹ́ ọ̀rọ̀ ọkùnrin kó wá jáde nílé tí dráìvà rẹ̀ gbé ọ lọ sí airport nígbà tó fi padà dé ó sí ẹkùnrin balùwẹ̀ ó wá kọ́ ọ́pẹ́ ìyàwó rẹ̀ ìwà àpójú ẹ̀yàn wá fún ẹ lẹ́sìn pé ah dráìvà ó ti dé ó ti lọ bá mi já ọ̀dẹ̀ ọkọ̀ mi kalẹ̀ sí airport gbogbo eré gbogbo ládọ̀ sí lèmi wọ́n á ní tó bá jẹ́ mi ní kí n sì mo fẹ́ ká lọ orí sáàgà ìlú wa mo fẹ́ ká mọ bí ìfẹ́ ṣe ṣe pàtàkì sí ìfẹ́ ní mú ní mọ àlẹ́ aya ẹni léyìn òsì ní dún ìfẹ́ yìí kan náà ní mú ní mọ àlẹ́ aya ẹni léyìn òsì mọ̀ sẹ́rù ẹ̀ abẹ́ ẹ̀gbọ́ ìfẹ́ ṣe pàtàkì gan tó bá jẹ́ èmi ń tèmi tí mo bá nífẹ̀ẹ́ ìyàwó mi Yorùbá bọ̀ wọ́n ní tó bá dára kò wà fẹ́ nìkan ṣoṣo. Obìnrin afẹ́yìntọ̀ tájọ̀ bá obìnrin jáde ní gbogbo wa ọ̀yà bára obìnrin o kí ẹ̀sùn mọ́ fojú tí wọ́n lọ́rọ̀ bá dì bẹ́ẹ̀ ọgbọ́n là á fi sí wiseness là ń play mo sọ̀rọ̀ mẹ́lẹ̀ ní wọ́n tó bá da kò sí bẹ́ẹ̀ nìkan gbogbo yẹn owó nípa èkó níbẹ̀ kò níbẹ̀ tí wọ́n bá ń fẹ́ ìyàwó kó wá mú jáde kó ní owó mú ta gbogbo ọgbà yìí nísìn for instance tó o darí ní fọwọ́ bèrè pé dọ́kùnrin kan máa ń ṣe ọtọ́kùnrin bá máa ń ṣe lọ sọ́ọ̀rẹ́ ọ̀fẹ́ obìnrin tó bá tó wá mú lọ sáàrin jà tó wọ ẹ̀rù tó dára tó lo gbogbo ní ọkọ̀ pátá tó bá wá nìkan nìkan tí ọba lókùnrin pé ìwọ gẹ́gẹ́ sá fún ìwọ wá rẹ ní mọ ọgbọ́n tọ́jú ìyàwó rẹ nù mí.
mo bá ọba àlọ́ ọ̀yọ́ ń bẹ̀ sóye mo kí bàbá tí mo ṣe kí bàbá bá bà mí lálẹ́ sóye ó ní mo jẹ́ ọmọ ọ̀yọ́ èmi náà bá jẹ́ ọmọ ọ̀yọ́ o sóye ibẹ̀ mo ti wá rí pé ọmọ Kwara tó bá jóbìnrin ọ̀ ní respect. Last meeting of this year so ye mo jẹ́ kí n dìde kébì náà sọ pé kíkan fún àwọn èèyàn mi ní ẹ̀rín kéèké títí fẹ́rẹ́ mo bá dé di ATM card ọmọ Ọ̀yọ́ obìnrin bó ṣe dé di ATM bó ṣe ṣe ni ó fẹ́ withdraw owó normally àtẹ ATM máa sọ̀rọ̀ síta pé enter your secret number bó ṣe débẹ̀ bó ṣe tẹ̀ ẹ́ nù pọ́n kìíní bá read bó ṣe tú owó jáde báyìí ọmọ Ọ̀yọ́ kan gbówó ni iye obìnrin bá ní ẹ̀sìn ọmọ. Primary 3 so nígbà tí wà ní primary 3 á rí pé ní ẹ̀bá wà ní kíláàsì kò sí ní ẹ máa mọ̀ kàtígórì àyẹ̀ pé àwọn eléyìí ò kàtígórì báyìí lọ́wọ́ wa àwọn eléyìí ò kàtígórì báyìí lọ́wọ́ so èmi náà wà nínú àwọn kàtígórì kan tí a mọ̀ sọ pé tí mo máa sọ pé amọ̀wé díẹ̀ díẹ̀ ṣàwọ́tẹ́gbà ní kíláàsì rẹ̀ so kàtígórì báyìí kàtígórì ó wá ṣẹlẹ̀ pé lọ́jọ́ kan so wọ́n jẹ́ ìtíjà wa kíláàsì wa a rí pé primary school so àwọn tíjà ẹgbẹ́ ojú ẹ̀rẹ̀ báyìí máa ń jókòó sí so wọ́n á tí ìtíjà kíláàsì wa nígbà tí tíjà rẹ̀ lè mr àwọn ló jẹ́ so ó wá bẹ̀rẹ̀ mr àwọn tí tó bá ní wọn kíláàsì báyìí yóò dé ní yóò tọ́dún so lẹ́nu mẹ́ta ó sàfẹ́ fún wa pé ní kíláàsì yóò a ò gbọ́dọ̀ sọ Yorùbá sí wọn pé èkó láàmú sọ ó bá lọ́jọ́ tó wá fún gbọ́dọ̀ pé ẹni tó bá ti fẹ́ lọ sí tọ́ílẹ̀tì o ló máa sọ pé sir allow me to go to toilet ó bá ti náà ó pé mr alaoji ní tíjà wa yìí so káwé káwé ọ̀pọ̀ ẹ̀kọ́ ìtumọ̀ ọkọ̀ alẹ́nu pé sir allow me to go to toilet ó bá ti náà kọ̀ nígbà lẹ́yìn ìgbà fún yáṣá káwé káwé wọn bá ti gbé mr alaoji lọ tí wọ́n bá gbé mr akekide so ó wá dídọ́ kan ní bá fẹ́ lọ tọ́ílẹ̀tì bí mo ṣe dìde lẹ́yìn báyìí tó lẹ́yìn lè máa ń jókòó sí mò ń bọ̀ wá so bí mo ṣe dé ibi tí pr orí báyìí báyìí ó kẹsọ́ sí lọ́gbọ̀n ẹni pé ayé mr láwọn ọmọlá máa ń sọ pé àlọ́ mi ti kú ti tọ́lẹ̀ ọ̀kẹ́ mi máa yà á wá ti ìrọ́lẹ̀ sí mọ̀ nígbà wá mi lọ́wọ́ ti di àlàápadà sákèjì nígbà tẹ́lẹ̀ bí alẹ́ pé mo ní ìsà àkẹ́tì ìdúgbò tọ́ilẹ̀ oòdùà so mr akẹ́tì ní what mo ní ìsà àkẹ́tì ìdúgbò tọ́ilẹ̀ so ìjẹ́jọ́ fẹ́lẹ̀ mo ní àkáyé mr alao ó sọ fún àlá máa sọ pé allow me to go to toilet ṣùgbọ́n bàbá ti dá mr akẹ́tì kọ́ akẹ́tì me to go to toilet ó dúrà. nípa ti ẹ̀rí tèkì ẹ̀wọ́n tó ẹni wọ́n ti lẹ́rí tèkì tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ ẹ̀yẹ kí a mú ẹ̀rí tèkì wá wá. Ìdí àtúfẹ́ ràn wá ara wa ní títà mẹ́tẹ̀ mọ́ alé tí ni ọ̀rọ̀ nípa ẹ̀rẹ́sọ̀ wa. Nítorí pé Oòduà ẹjọ́ ẹ̀yá ní tí gbogbo wa. Ẹjọ́ nípa ẹ̀rẹ́sọ̀ wa náà mo ti mẹ́tẹ̀ mọ́ alé tí ẹjọ́. Nítorí pé a ní táìmù mọ́. Ẹ mọ̀ pé a ti fíìsì ọjọ́ dé which is on 22 Sunday tó ń bọ̀ lọ. And ẹ̀lẹ́sọ̀ wa rẹ̀ kó wáyé ní ọjọ́ mítì tó ń bọ̀. Ní ọjọ́ Friday tó ń bọ̀ ó ní ọjọ́ ní ẹ̀lẹ́sọ̀ wáyé kó wáyé and akúnrọ̀ wà lẹ́ẹ̀kan sí gbogbo àwa tí a bá ní stress títí di ọjọ́ Friday àǹfààní sì wà fún wa láti ra fọ́ọ̀mù títí di ọjọ́ Friday àǹfààní wà fún wa láti ra fọ́ọ̀mù títí di àárọ̀ ọjọ́ Friday so lẹ́yìn èyẹ mọ̀ pé kò sí ọmọ méjì mọ́
òun náà mo ní pé ìbílẹ̀ mọ́ alẹ́ sí so anybody tó bá ti ní àǹfààní láti ra fọ́ọ̀mù láti jẹ́ gẹ́gẹ́ bí olórí tàbí igbákejì tàbí akọ̀wé oyè náà pọ̀ lọ rẹpẹtẹ láti lè jẹ́ anybody tó bá láǹfààní àti ìrọ̀pẹ́ láti lè jẹ́ kan láwọn oyè wọ̀nyí ẹjọ́ títí di ọjọ́ Friday tó ń bọ̀ orí ọ̀fẹ́ sí wà ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìní àṣírà fọ́ọ̀mù àwọn fi àsìkò yìí fi encourage everybody pé àwọn bọ́ọ̀sì yìí ó ṣòfò àti rẹ́kọ̀ọ́ rẹ̀ tẹ́lẹ̀ pọ́ọ̀sì. so pẹ̀lú àwọn rìsọ́ọ̀tì wa so pé pẹ̀lú àwọn rìsọ́ọ̀tì àwọn pé ó wà bẹ́ẹ̀ ẹjọ́ àwọn tí a bá bá nọ́mbà wọn wà lókè ẹjẹ́ ká pè wọ́n wọ́n wá lẹ́gbẹ́ àwọn nọ́mbà mẹ́ta láti máa gbà so ẹgbẹ́ tí ó bá bá wa ní ojú à. Camera, you just jẹ́ kí a lè mọ orúkọ yín. Orúkọ tèmi ni Dáúdà Bashir, gbogbo yẹn mọ̀ sí olórí. Báwo la ṣe lè mọ̀ yín, ibo lẹ ti wá, kí ni? Mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìlú kan tí a ń pè ní Kìsí, Ìrẹ́pọ̀ local government. Mo rí pé gbogbo nǹkan ń lọ ní mẹ̀lọmẹ̀lọ látàárọ̀, wọ́n ń pariwo, wọ́n ń lùlù, wọ́n ń gbọ́rin. Kí náà ṣe lè ní torí kò tiẹ̀ yé mi gan. Orí mi ló kún ni wọ́n bá mi fà mi gẹ́gẹ́ bí Oòduà mo gba ipò bàbá wa mo gbé lọ́wọ́ láti bí ọdún kan sẹ́yìn tá a mọ̀ ní pírẹ́sidẹ́ǹtì Oòduà so àtàwọn yòókù mi so àwọn ń ṣe abẹ́gbépò kalẹ̀ lónìí so ayẹyẹ gbépò kalẹ̀ là ń ṣe báyìí tó kó wọn inú kálukú bí ń tún bẹ́ẹ̀. So báwo ni láti ọdún kan tẹ́ ti ṣe ìgbáwò ìgbésókè àbí ìdàgbàsókè èwo láti lè sọ nípa ẹ̀? Adúpẹ́ fọlọ́wọ́n bá fún ìdàgbàsókè tá a kọ́ ni pé láti gbà tọ́jú ẹgbẹ́ ìtura mo ò rí rẹ́gísítà nínú skul ṣùgbọ́n náà Ọlọ́run ọba ìbátan àgbẹ̀ yìí a rẹ́gísítà rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo Yorùbá tí ìwà tẹ́lẹ̀ wọ́n kọ́dà nínú wíwá àwọn Yorùbá à ń rí 100 kan àbọ̀ wọ́n wá lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo ohun tí ń fi Yorùbá gbogbo wa mọ́ so lóhun tá a tó rí ni pé ẹgbẹ́ yìí ó dùn tó gba òye mọ̀ pé ẹgbẹ́ yìí ń tẹ̀lé ní ọgbà látara ìgbìyànjú wa lélẹ́yìn. So kí ni advice tẹ ní fún àwọn tí ẹ fẹ́ gbégbò fún àti. Mo fẹ́ sọ fún ọ ni pé sùúrù báwa náà ṣe ṣe tá a fi sùúrù bára wa gbé táwọn náà bára wa gbé
sọ àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣèjọba lé lórí wọ́n fi sùúrù bá wọn gbé wọ́n lọ ní rúùmù wọn wọ́n lọ pè wọ́n pé ẹgbẹ́ mítìn bẹ lọ́la o ẹni tí ò gbádùn nu wọn wọ́n sáré sí pé wọ́n gbé lọ bí tó yẹ kó gbé lọ ẹni tí ṣòro bá mú wọn bá tán ṣòro rẹ̀ ẹni tó bá wà nínú ṣòro wọn bẹ lọ́hùn fún kọ́nà là wà nínú ṣòro ọmọ gbà á ní àdúrà tó bá náà ti rí ṣe kọ́nà òjì káwọn náà rí ṣe bẹ́ẹ̀. lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín. orúkọ tèmi ni Dáúdà Bashir gbogbo yẹn mọ̀ sí olórí. tó a tún máa rí ẹ káàárọ̀ ẹ jẹ́ ṣé mo lè mórúkọ yín. orúkọ tèmi ni Akínsàyà Ọmọ́táyọ̀ Wàjíríàt. báwo mo ṣe lè mọ̀ yín tí máa fẹ́ mọ̀ yín délédélé. Akínsàyà Ọmọ́táyọ̀ Wàjíríàt mo jẹ́ ọmọ gẹ́gẹ́ bí ìlú Ọ̀ṣun state Ìṣirè mo as èmi ni vice president mo sọ bẹ́ẹ̀ náà torí mo rí bó bẹ́ẹ̀ ṣe ń gbé gbádẹ̀ ń gbàwó látàárọ̀ tí ẹ̀ ń fọn blóbló mo ṣáà ń wò yín so kí náà ṣe lé ní. à ń ṣe Oòduà Day. Oòduà Day torí mo rí pé gbogbo ẹ̀ kàn ń lọ ní mẹ́lọmẹ́lọ so kí ni ìdàgbàsókè tí ó ti tara yín jáde láti ẹnu ọdún kan tí. a motivate àwọn students láti wáyé aṣá ti ṣe nǹkan báyẹn ó ti pọ̀ rẹ́ àtẹ̀lé tí bá ní mọ́ sọ́nì sí mo lè kí kọjọ́ máa lọ so kí ni advice ìmọ̀ràn ní ṣókí tẹ́ ní fáwọn tẹ́ fẹ́ gbé pò fún. so advice mi ni fún ni pé kàn náà ibi táwa náà ti bàjẹ́ àti ibi táwa ti ṣe dé kàn náà continue from there as well. a máa sọ ní pé kí kọ́mọ̀ àwọn mẹ́mbà àti ọmọ wá sí méjì déédéé tí wọ́n bá ti rẹ̀ anybody tí ò tí wà bí àti tó máa rẹ̀ bí ń bá ṣe bí àrò ní gbogbo ní bí àrò ẹgbẹ́ meeting one Sunday and class àti fẹ́ ṣe all admin a máa sọ fún wa. kán máa fi ìròyìn tó wọn létí bá yóò dà fún yín lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín. orúkọ tèmi ni Akínsàyà Ọmọ́táyọ̀ Wàjíríàt. a tún máa rí yín. Ọ̀ṣun state. Ìkirè èmi ni vice president Oòduà oníbàjẹ́. Oòduà gbé wa o. bẹ́ẹ̀ àmọ́ bí sọ̀rọ̀ kí lóore ìṣòro mo ṣe ń sọ̀rọ̀ tí ẹ̀yà mi lẹ́nu nígbà tí mo tún fẹ́ ọ̀gá tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. èmi ló ṣẹlẹ̀ òòyà tètè ṣẹ́wà sí tó tóbi fáà máa tẹ̀síwájú. ohun tó ń ṣẹlẹ̀ ni pé olórí tó bá wọn ọmọ ẹ̀ lẹ́yìn ó dábàá òun fẹ́ kó wọn débi tó dára òun ó gbọ́dọ̀ ojú àyọ. ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ló fẹ́ mú mi padà sí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. ó dáa kéèyàn máa ní owó ní ibi láàrin àwùjọ. àwọn olórí kan wà tó jẹ́ pé àwọn tí wọ́n ṣe olórí lórí gan ni ò lé kí wọ́n hàn dèkòdépò tó jẹ́ pé àwọn tó jẹ́ olórí máa fi ra hàn lórí. ìkálùkù máa tọ́ka sí olórí ní oníkálùkù tó bá tọ́ka sí olórí tó bá fẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àti tó wà ní ẹ̀gbẹ́ ìlú bíbá yìí ti sọ. yóò tọ́lá láwùn kí ṣe ìrè ló ṣe. yóò bá ìrìn àwọn òdìyẹ nìyí. gbogbo àwa tí a wà níta ẹjọ́ ẹ jẹ́ ká a kí gbogbo ẹ̀yin adarí wa náà tí gbẹ níta bẹ̀tẹ̀ tí wọlé bí mo ṣe ń rí fìlà rẹ Oòduà mo rí fìlà. wa ala ali innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama mutala sayyidina. ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jọ. hello. Ojo bá fojú bá bẹ̀rẹ̀ kalẹ̀ nígbà tí a fọ ìlú sábẹ́ lọ́wọ́. Àgbàdúrà lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo wa fi ọpẹ́ àti ògo fún ìwà Ọlọ́run àlàyé. Tí ẹ mú wa wá sí bí ní ọjọ́ àtọ́ ọgbọ̀n ọpẹ́ ìwẹ̀lẹ́. Gbogbo ń tá a fẹ́ dáwọ́lé ní ọjọ́ òní pé kó yọrí sí rere. Gbogbo ń tá a ó ṣe ní ọjọ́ òní pé kó yọrí sí rere. Àwọn tí ò lè wá jẹ́ ká gúnlẹ̀ ayọ̀. Àwọn tí ó ń bọ̀ lọ́nà pé kí wọ́n débi náà ní ayọ̀ àti àlàáfíà. Adóbìjọba ìyanu ńlá ọ̀sà wà pẹ̀lú kálukú wa. Jẹ́ ká kéré ògbólélé o. Ìdá àbò yípo wa o. Ẹ̀wà pẹ̀lú kálukú. Nígbà
àpékẹ́kù Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ní báyìí kí a má fi àkókò wa ṣòfò nígbà tí a ó tẹ̀síwájú. Mo máa bọ́ sí ìpele kejì nínú ètò ọwọ́ mi bẹ́ẹ̀ náà sì ló yẹ kó ní nínú ètò tó wà lọ́wọ́ ẹnìkan ọkọ wa. Ẹ̀dàkùn tí wọ́n tẹ́kọ̀ọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀dàkùn yá pè wá sákìyèsí. Welcome address kíkí ni káàbọ̀ kíkí káàbọ̀ kí àwọn ènìyàn wa káàbọ̀ sí ìjókòó nítorí pé tá a bá wò a ti ṣerú eléyìí sí látọ̀dún tó lọ ni. Ní ṣókí màá pe ààrẹ mi láti wá kí àwọn ènìyàn káàbọ̀ sí ìjókòó. Nígbà tí ààrẹ wa ń pè wá àtúntò wá jókòó ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yá olórí tí ààrẹ wa ti Oòduà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àgọ́ wà ní ìdìbò ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run ẹ jẹ́ kí á dìbò dúró ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á dìbò dúró akí olórí akí ọgbọ́n. Nítorí pé ẹnìkan kì í fi orí tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ léyìí tí a ṣe ní gẹ́gẹ́ bí àwa tí ààrẹ wa jẹ́ olórí lólórí. Ààrẹ mi mo kí yín. Kí á rọra fún ìtẹ̀lẹ́gùn kékeré yìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ̀rọ̀ kẹ̀dá mi. Wọ́n ṣe sọ wọ́n ní bàbá àtìyàwó tó wà kiri ọlọ́rìnà àfikún ni. Alárìnà àtẹ̀yìndà. Ṣùgbọ́n ibi tí ẹ tún gbé mi lọ yìí. Bàbá wa tẹ́ wá akíyé o ọlọ́wọ́ bá wa kí yín ẹ̀yin obìnrin tẹ́ wá akíyé o ọlọ́wọ́ bá wa kí yín akí ọkùnrin tó wà ọlọ́wọ́ bá wa kí yín lórí eléyìí ọlọ́wọ́ bá ọkọ̀ ní gbèsè ayé wa àwa tá a bá parí tá a bá lọ ọlọ́wọ́ bá kárára pé ká máa wá wòran láti ní pé láti ní ọkọ̀ wa àbí ká ní owó láti wá pé láti dé láti wá wòran ọlọ́wọ́ kọ́ àmọ́ ṣe Oòduà máa bá pè é. Nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Báwo lè ṣe sọ ọ́? Nígbà tí mò ń sọ̀rọ̀ nípa ààrẹ wa tí a rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń pe orúkọ ara rẹ̀ pàápàá jùlọ bí ìtàrẹ́ mi yìí. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní tó mo bá ṣe dáadáa ẹ̀jẹ̀ sọ pé ó ṣe dáadáa. Ọ̀nà tí ó bá sì mú délé òun ni. Ká ní ààrẹ mi tó bá jẹ́ pé ẹnìkan tó bá ń ṣiṣẹ́ ibi tàbí tó ń hùwà ìkànnì bó ṣe máa ń pe orúkọ ara rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a ó rí pé kò ní lè pè é bẹ́ẹ̀ nítorí bí orúkọ yẹn gan pàápàá a máa tì í lójú. Community pátápátá ní ìlú Sókótó mò ń pè wọ́n sí orí àga ìjókòó èyí tí aṣojú wọn ṣe Honorable Kazeem Adesina ẹ jọ̀ọ́ ẹ bá wa darí wọn wá sí orí àga níbí báyìí. Ẹ jẹ́ kí á bá wọn. Nítorí pé ẹ ò fojú rò wá pé ọmọ kékeré ni wá á pè é ẹ̀dẹ̀ yẹ wá sí gẹ́gẹ́ bí ẹ ṣe pọ́n wọlé. Ọlọ́run yóò máa fi àpọ̀lé sí ẹni bá bára yín o. Gẹ́gẹ́ bí ẹ ṣe kà wá kún tí ẹ sì jẹ́ aláàánú fún wa. Gbogbo ibikíbi tí àwọn ọmọ tìyín náà bá wà. Ní báyìí ni mò ń tún pe àpapọ̀ Yorùbá community ti ìlú Ìṣókótó. Mò ń tún pe àwọn náà wá sí orí ọ̀gá ìjókòó níwájú nínú túbọ̀ sí pé gbogbo wa pátápátá làwọn gómìnà pàtàkì lọ́jọ́ iwájú. Ní mò ń fi àkókò yìí kí bàbá mi sí orí àga ìjókòó. Akínyìn Ọlọ́run yóò máa bá èmi náà tán ìṣòro yín o. Gba ilé ìwé mi. Nígbà tí màá fi àkókò yìí pé ààrẹ gbogbo ọmọ ilé ìwé Sókótó Poly ní àpapọ̀. Ẹ̀rọ pé àtúnṣe orí ire lórí ètò ìbéèrè. I want to use this medium. Call the SUG president.
láti pe ààrẹ gbogbo. The SCG president of Sokoto State Polytechnic. Biliamilu Idris. Let us welcome him with a round of applause. Wọ́n gbà lórí Facebook tó ń sọ lẹ́yìn. ọ̀rọ̀ tá a fara àwọn ẹgbẹ́ yẹn ti mọ̀ pé àwọn gbogbo àtọmọdé àtàgbà Oòduà parapọ̀. Ní báyìí mo ń tẹ̀síwájú màá tún pé kọ́mírẹ́dì tí èmi lọ́gbà kọ́mírẹ́dì. Ẹ jọ̀ọ́ ẹ bá fi tọ̀wọ̀tọ̀wọ̀ tológun tàbúrọ̀tàbúrọ̀ tòmótògbọ́ ọ̀bá fi kọ́mírẹ́dì. Kí ẹ tún bá mi fi ti òní Sókótó àti tòní pólì kí wọn káàbọ̀ sí àárín wa. Ìpínlẹ̀ ni orílẹ̀-èdè ni. Ẹ̀dùn náà ni oṣù bòde orílẹ̀-èdè bẹ́ẹ̀ ló pe tìpínlẹ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, Ògùn, kí n pè ìdìbò. Kọ́múrẹ́dì tí mo pè lẹ́ẹ̀kan. Kọ́múrẹ́dì. Àwọn ni clerk of the house fún gbogbo Sokoto State Polytechnic. Kì í kábọ̀ sí àárín wa. Òdekùnrájù tí wọ́n jẹ́ member of wọ́n jẹ́ SCG member. Àkìyí bí ọtí ń bọ̀ ẹ̀ṣọ́ ìrọ̀rọ̀ pẹ̀tù ẹ̀mí. Ní báyìí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní àwọn ènìyàn pàtàkì ní àárín wa. Èyí ló fi fún wa ní ìdánilójú pé gbogbo àwa tá a wà níkàlẹ̀ àní àwa fẹ́ òbí wọn kọ́ àwa náà máa dé èèyàn pàtàkì lọ́jọ́ iwájú. Màá tún pe ọ̀gá mi kan sí orí àga ìjókòó. Àwọn ni deputy manager fún Nigeria Insurance Commission. Nígbà tí màá pe àáfi àkókò yìí kí n káàbọ̀ sí àárín wa. Níbikíbi tí ẹ bá wà ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ wá síwájú. Àwọn ààrẹ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní àárín wa. Màá bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Kwara ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ fún wọn láti máa bọ̀ wá síwájú nígbà tí màá pe Comrade Kabir Ajéjùmọ̀bí Kwara. Comrade Kabir Ajéjùmí Ọ̀ṣun. Ní báyìí màá tún lọ tààràtà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé wọ́n sọ pé àjíṣe bí Ọ̀yọ́ láàrin ẹ̀jẹ̀ kí n sáré pe ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí àwọn ààrẹ mi bọ̀ wá sí orí ìjòkó. Ẹ jákòó ẹ jẹ́ ká máa yí àwọn ààrẹ wa sí bí ààrẹ wa ṣe ń bọ̀ yẹn àjíṣe bí Ọ̀yọ́ láàrin. Náà sí orí àga ìjókòó. Mrs. Cecilia Ọ̀jẹ́yẹmí ẹ dákun ẹ máa bá mi mú ọbọ̀ wá sí orí ìjókòó níbí. Ní báyìí kí akéwì mi kó máa bọ̀ wá níwájú. Adékúnlé mo tún múrágbá mo tarágbá mo gbàgbà lórí Ajíkọ̀gbé Àgbàlá. Ó yá gbogbo ẹni tí ó mọ̀ mí ẹni kí wọ́n bọ́ síta kí wọ́n wá wò mí. Adékúnlé mo tún tìrìn àjòdó ó tó jọ́ mẹ́ta ká máa kíra wa. Ọmọ Adékúnlé mo ti múrágbá mo tarágbá mo gbàgbà lórí Ajíkọ̀gbé Àgbàlá. Àṣẹ gbangbalá lágbàlá wà tó gbégbá lọ́wọ́. Ọmọ Adékúnlé mo tún gbagbá lọ́wọ́ alágbàlá ọ̀rọ̀ dìkanra.
àti igbá àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá atájíkọ̀gbé àgbàlá mo kó wá fún gbogbo nígbà tó lògbà. ìbàfẹ́ lẹ́dùnmarè akọ́dá tó dá tiẹ̀ sórí lẹ́yìn ẹ̀pẹ̀ àṣẹ̀dá tó ṣẹ̀dá tiẹ̀ sórí òfurufú ọba títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ ohun tó sì tún máa bẹ nígbà tí bẹbẹ ò ní sí mọ́ ẹ bá mi yòǹbó olúwa. adékúnlé mo kíkó wá yín ẹkúnlé o ìfàmì Olódùmarè tó rán mi wá tó ní má fọwọ́ wìyún gbígbà gbogbo. adékúnlé kúkó wá tí ó mọ̀ mí rí tẹ́lẹ̀ òdún ni mímí ìsàmọ̀fọ́ lóko. ó yẹ ní kí wọ́n gbé náà wò mí níta gbangba àwọn àgbàlagbà kájọ wá máa fọ́ mi tó mi torí ọ̀rọ̀. àsìkò rèé tá a bá bá kó wá wa sọ̀rọ̀ sí tí. ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ọmọ adékúnlé mo sì bà lọ́wọ́ Olódùmarè mi. lẹ́yìn pé mo sì bà fún jáde Yorùbá tán ó yẹ ọmọ kékeré níbẹ̀ níbi tó ń kéwì àgbà níbẹ̀ níbi tó ń kéwì ìbà ni mo ṣe ẹjẹ́ kójú mi ṣe. torí ewúrẹ́ tó wọlé tí ò kágò òun ló dára àmúṣe lọ́jọ́ kínní àná àgùntàn tó wọlé wọn tí ò kágò ń kọ́ ló dára àmúbọléyá ẹ bá mi ṣàdúrà k'Olódùmarè kọ́ ọmọ aráyé má mú mi so bí ẹran. olórí ayé ìgbà kan bá ta wá tó ń sàlá olórí ayé ìyàbá darúgbó a ò ní gbọ́kú wa lójijì. ó yẹ adékúnlé mo ti ṣèbà kí n máa tẹ̀síwájú lókùnkùnkù ṣùgbọ́n ó yẹ ká dúpẹ́ bọ́bọ́ Olódùmarè tẹ́ ẹ bá rántí wòye ọdún tó lọ́la kóra wa jọ tá a láṣẹgbẹ́ mọ́ Oòduà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba wọn ò jókòó aburú nítorí tiẹ̀ wọn ò jókòó aburú nítorí ìtèmi ẹni bá mórí olúwa kó bá mi dúpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba ni. bẹ́ẹ̀ bá wá rírú wọn tí wọn ò mórí ọlọ́run ẹni kí wọ́n sọ lọ sí Udu special hospital ohun tó dá mi lójú ni wípé wọ́n mọ olúwa yìí ní dandan gbogbo. adékúnlé wọn rẹ́ni tẹ́ ti gé lẹ́sẹ̀ wọ́n rẹ́ni tẹ́ ti gé lápá wọ́n rẹ́ni tí ò lè mímọ́ wo. ọ̀pọ̀ ní tọrọ ikú ọ̀rẹ́ àwa ni ó dúpẹ́ tí ò rí bẹ́ẹ̀ ọwọ́ lanu ọwọ́ òbí ẹ̀rọ rí ìrẹsì ó yá sálábàrà mọ̀rẹ̀ jẹ ní òní ó ti gbàgbé ẹni òdúgbòrí àlẹ́ ò lè rí mi gbà bá a bá tó wá ríru wọn trade hospital tí wọ́n tún mọ̀rẹ̀ ẹni kí wọ́n sọ́lọ́ gbẹ̀wọ̀n wọ́n rẹ́ni tí ó ti dájọ́ ọkú fún ẹni tó jẹ́ pé àìmọ̀wọ́ àìmọ̀sẹ̀ ló gbé wọn dọ́gbẹ̀wọ̀n. ó tó dá mi lójú ni wípé dandan yẹ kí wọ́n lè yẹ Olódùmarè ń bẹ adékúnlé òre tó lù wá ṣe fẹ́mi àkàǹkà tẹ́ni ni mo ti sọ wípé mùsùlùmí ní bẹ nínú ilé mùsùlùmí ní bẹ nínú ilé ẹni kó bá mi yòǹbó ànábì ọmọlẹ́yìn Kristi ní bẹ nínú orí ìjókòó ẹni kó bá mi gbólúwa ga. adékúnlé ọpẹ́ ní f'Ẹlẹ́dùmarè ọba wọn ò lẹ pósítà burú nítorí ìtèmi ọ̀rẹ́ wọn ò lẹ pósítà burú nítorí ìtìẹ àwa náà gbólúwa ga bẹ́ẹ̀ ni là ń wó bọ̀ bí àwọn orí ìrẹsì. àgbàlá torí mo ti mú ẹgbẹ́ mo tarágbá mo délé alápásọ́pá nílé ìwé alálàpà mi ò bá yẹn lálàpà ńlé àṣẹ ká máa wá àlàpà kiri ò dàbí ká máa lápá gún o. ẹ wá sọ fún ẹni bá jẹun pálábá làpà dandan ni kí wọ́n sunlé àlàpà ẹni bá wọ́n sunlé àlàpà ń pọ́ láfẹ́rẹ́ bá lọ fẹ́ pẹ́rẹ́ dandan ni kí àlàpà ń wó pa gbogbo wọn. lẹ́yìn mi wọ́n ti jẹun pálábá làpà wọ́n sì ti sunlé àlàpà dandan ni kí àlàpà ń wó pa gbogbo wọn. sọ tí ò lọ́gbẹ́ nínú ó yẹ ẹ̀fẹ́ tí balẹ̀ ọ̀rọ̀ ń bá mo kó mo rò ó bọ̀ Adékúnlé dandan ni ká bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ lónìí náà àti máa sọ gbogbo ọmọ Oòduà adúpẹ́ fẹ́fẹ́ Olódùmarè ọba ìbànújẹ́ ìwọlé tì wá kí wọ́n lè òmù pẹ́pẹ́ sí ṣùgbọ́n àsìkò ọpẹ́ ti lọ ẹjẹ́ wá bára wa sòtítọ́ ọ̀rọ̀ ni mo pera mi lọ́mọ Oòduà ọpẹrẹ lọ́mọ Oòduà kí ni ìfọwọ́sowọ́pọ̀ rẹ jẹ́ pé Oòduà lè lọ síwájú ọ̀rẹ́ ẹjẹ́ náà dúró wá kí ni
Oòduà mi èrò wo lọ ń gbà fún ẹgbẹ́ Oòduà ṣé kò lè lọ síwájú ni àbí kò lè wálẹ̀ ṣé gbẹ́gbẹ́ ọmọ Yorùbá lè bàjẹ́ ní wọ́n sá àbí kò lè ní dàgbàsókè mi. adúgbò àsìkò ọmọ ọba olórí mi wà ọmọ ọba Yorùbá tó tẹ̀síwájú àṣeyọrí ọlọ́kùnrin ìgbọ̀ngàn tó tẹ́lẹ̀ ẹgbẹ́ ọmọ Oòduà olórí gbogbo dúpẹ́ gbogbo ìdájì òfà lógo ọjọ́ ẹ̀fẹ́ gbọ́dọ̀ débi tí a yọ ìbànújẹ́ ìrọ́gbọ́ ọmọ Oòduà lásìkò tìyẹ ó yẹ kó o dúpẹ́ fúnra. Adékúnlé ọ̀pọ̀ síwájú ló wà tọ́lọ́jọ́ lójú ọjọ́ kìíní àná ọ̀pọ̀ ló ṣèkù ọ̀pọ̀ ló tàdí lẹ́yìn ó kò ṣe mọ́ ọ̀pọ̀ ló lọ tòkó sílẹ̀ wípé gbogbo tí wọ́n bá ṣe kí wọ́n wá máa bọ̀ wá báyà tiẹ̀ ọ̀pọ̀ ló lérò burúkú wípé tó bá lè bàjẹ́ kó bàjẹ́ tó bá lè túbá kó túbá wọn ò sì rántí gbogbo tá a bá ṣe lọ́jọ́ tòní kì í ṣe nítorí ìtòní ni nítorí ọjọ́ iwájú sí ni pẹ̀lú Abímbọ́lá etí mo fẹ́ fi dákọ́ wá yín lójú ni wípé tẹ́ ẹ bá ti rí mi lọ́jọ́ tòní gbogbo tá a gbé lẹ́jọ́ ní ṣe bá a tún pàdé lọ́jọ́ iwájú ni dandan ni tó máa Adékúnlé tó polongo. Adékúnlé aṣíwájú wo ni wọ́n ṣe ṣáṣíwájú tó bàjẹ́ ṣé bá ọgbọ́n ti tọ́ ọmọ ẹ̀yìn rẹ ni wọ́n dúró fún àbí tìtẹ̀ bá fẹ́ ṣe ni wọ́n ṣe ṣé ti inú ẹ̀ nìkan ni wọ́n ṣe ti sẹ́fíṣẹ́sì tiẹ̀ ni wọ́n kúkú ń dúró lórí. Adékúnlé ẹjẹ́ ìgbéra wa sápọ̀ òmù ẹgbẹ́ ọmọ Oòduà gbọ́dọ̀ bàjẹ́ ẹgbẹ́ ọmọ Oòduà gbọ́dọ̀ lọ sẹ́yìn mọ́ àṣeyọrí làwọn kúkú fẹ́ ẹjẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ Yorùbá kúkú ń bẹ ní Sókótó. Ẹ jọ̀wọ́ gbogbo olóyè tuntun tó ń bọ̀ mo bẹ̀ yín ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣiṣẹ́ ẹgbẹ́ ọmọ Yorùbá lè lọ sókè sí i ẹ jọ̀wọ́ ẹ rántí ìlérí tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún ọmọ Yorùbá ní ẹgbẹ́ ọmọ Oòduà sì lè ní tẹ̀síwájú ńlá la kúkú ṣe. Adékúnlé tèmi mo fẹ́ ṣe ẹ má jẹ́ ìjọba láàrin wa kò kúkú sẹ́ni tó bá mú mi ẹ má jẹ́ wà lọ́kàn wa iṣẹ́ tá a fẹ́ ṣe ilẹ̀ tó kúkú tẹ wá lógún o. Adékúnlé tọ́lọ́ mi nìbẹ̀rù gbogbo fún gbogbo àwọn àṣebàjẹ́ tí mi ò sí nílé wọn gbégbé ọ̀rọ̀ ni wọ́n sọ kí lọ́mọ Adékúnlé pẹlẹ̀ kò sí ṣe ni gbogbo wọn ń bẹ́ síkàsíkà ní ẹ̀yẹ lè ká lálejò. Wọ́n ní kí ló dé wọ́n lọ akọni ọmọdé wọ́n ní akọni ọmọdé ó yá ká kúkú pa sílọ. Adékúnlé sẹ́ni gbogbo wọn kúkú bẹ̀rù sígbòsígbò ní kí ló dé wọ́n lákọni ọmọdé wọ́n ní ìtàyà ọmọ tó ti wọlé dé o. Ẹ jọ̀wọ́ gbogbo olóyè tuntun ẹ jẹ́ sowọ́pọ̀ ká ṣe ara lóṣùṣù ọwọ̀ torí oṣùṣù ọwọ̀ nípa ẹ lọ́wọ́ sẹ́wọ̀sẹ́wọ̀. Ẹ máa rántí wípé ẹ̀tọ́ wọn rí ọ̀mẹ́jọ ní kúkú ṣe kúpa wọn lójú ọ̀nà ó yá bí sèwé bá lọ níwájú tí èrò tẹ̀lé tí ọ̀gá tó fọlọ́ ó yá ta ló fẹ́ bí ìyàwó dá tó fẹ́ lọ fojú kọ́ ọ̀mẹ́jọ níwájú ẹ̀. Adékúnlé ẹja síra wa lọ́kàn kájọ fọwọ́sowọ́pọ̀ ọwọ́ kó ìgbẹ́rù dórí ó yẹ ẹja gbọ́mọ Yorùbá lárugẹ gbọ́mọ Yorùbá lè nílẹ̀ síwájú àgbà. Adékúnlé àbẹ̀wò lásán fọmọlúwàbí tó bá tẹnu àgbò gidi ni pẹ̀lú ibi tí mo sọ dé ibi tí mi ò sọ dé ẹ jọ̀wọ́ ẹjọ́ yé gbogbo wa. Adékúnlé gbogbo ẹ̀yọ́ olóyè tó ṣiṣẹ́ lọ mo bẹ̀rẹ̀ látọ́rí igbákejì ààrẹ Akínsọ̀yà Wàlíyà òkú iṣẹ́ takuntakun ẹkú kó má lè bàjẹ́ tẹ̀ fojoojúmọ́ ayé wà mẹ́ta. Ó yẹ ẹ̀bá mi kí tájù tíì Àkànbí àwọn ní fìlàjẹ́ sẹ́kẹ́tì ìgbẹ́mẹ́gbẹ́ ògùn àgbẹ̀ lọ. Ọmọ tí sẹ́kẹ́rà ẹgbẹ́ wa Tájú Ọláwọlé Kàsí ó yẹ ẹ̀kú iṣẹ́ ọpọlọ ẹgbẹ́ ọmọ Yorùbá òkú níbàjẹ́. Tó wá rọ́bà tó fẹ́ dúdú ẹ̀sìn tó kẹ́rù lọ ìwé ìlú mẹ́ta sọ. Bàbá alágbára Olódùmarè aláfíà tó péye aláfíà tó péye bàbá Olódùmarè àti kíkì rẹ̀. Ó ti mú ní tàbí pàdé ọmọ Ádámọ̀ àmìtọ́jú alágbára Olúwa àmìtọ́jú àwọn nítorí tiẹ̀. Àbí tí a padà rúgbó.
Káyọ̀dé mo kí ọ ọkùn sí ọpọlọ rẹ òkú ní dọ́bà lágbára dábì lójà. Ó yá mo kí wọ́n bá dàrẹ́ pẹ̀. Odidi olóòyè kíkẹ́ lọ́mọ ẹkú kọ́lé náà tó gbogbo olúwa ayé wà mọ́ yàtọ̀. Ó yá mo kí ọlọ́ọ̀kọ́ ọlọ́gbà Mustapha àwọn ní piaro wà. Ó yá mo kí Badmus Nurudeen àwọn ní piaro 2 ọtúndé tó lẹ́wà kọ́ ògúnlọ́ọ̀mí ògún ìgbò òdìjà ó yá ọkùn sí ọpọlọ àwọn ti torí ọ̀yọ́ nìyẹn. Ó yá mo kí èyí òde ọlọ́dọ̀sù ṣùkúrá ẹkú sí ọpọlọ ẹwà yóò kú ní bàjẹ́ lágbára lẹ́kùnrin rẹ̀ ẹ̀kún ní ṣubú dáhùn. Adékúnlé ó yá mo kí sẹ́nitọ̀ láti torí ọ̀ṣun. Ó yá àwọn sọ pé ọlọ́dayọ̀ àwọn ọmọ ìfẹ́ òyìn. Àwọn sọ pé ọlọ́dayọ̀ àwọn ti fẹ̀rẹ̀ òyìn ní ẹ́ níbi tó ní wọ́n ti gbé wọ́n lágbára Olódùmarè ìbànújẹ́ òní wọlé tí ọ. Ó yá mo kí sẹ́nitọ̀ látọ̀ Ọ̀yọ́ àwọn ní Ibrahim Suleiman ẹ̀sìn ẹ̀kú kọ́lé dáa kó má bàjẹ́ ojoojúmọ́ ayé wà nílẹ̀. Ó yá mo kí sport director Ọláwọlé Afeez ẹ̀kú sí ọpọlọ ìbànújẹ́ òní wọlé tọ̀ ọ́ àwọn tòun nítorí ọ̀ṣun nìyẹn. Ó yá Adékúnlé Mojídì fún Ọlátúnjí Abdullahi àwọn ti gbọ́ra mi nìyẹn. Ọlátúnjí ó yá mo kí ọ ìbànújẹ́ òní wọlé tì ọ́ bẹ́ẹ̀ bá dé Kwara ẹni kó bá mi fi Kùránì ìwọ́gbọ́ ayé mi dànù. Ibẹ̀ ni ó ti súnmọ́. Ó yá mo kí jẹ́lẹ́wọ́ sàkìtì ẹgbẹ́ wa Rábìù Abubakar oníkèké àrà nìyẹn lágbára Olódùmarè ọ̀dúnbáwọ̀ kò bàmújẹ́ sílẹ̀ lágbára Olódùmarè lọ́wọ́ ọwọ́ tiẹ̀ sí dáadáa lọ́wọ́ Olódùmarè ìbànújẹ́ òní wọlé tì mí. Ó wá torí ògbórí olórí mi. Olórí ògbórí olórí mi ọmọ wọn ní kìsí Yorùbá. Ó wá mo kí olórí ọkùnrin kọ́lẹ́dá ìlọsíwájú náà ti dé bẹ́ẹ̀ ọmọ ìlú àlásìkò rẹ̀ ìbànújẹ́ òfìfẹ́ ní ìrẹsẹ̀ bùdá ọmọ ọba musafir. Ó yá Adékúnlé mo kí Aláàjì síkà àkàsífá àwọn ní tẹ́tọ̀ ẹgbẹ́ wa káfíìkì Ọlátúnjí tẹ́tọ̀ ẹgbẹ́ wa ni. Ó yá mo kí stop adviser Nurudeen Jamiu ẹkú gbọ́dọ̀ tá a tó gbogbo nínú àwọn àmúyà. Adékúnlé mo kí bàbá mi àwọn ní Precious student adviser. Ó yá bẹ́ẹ̀ bá wọn kọ́ lóò tí tó tẹ́ wọ́n dà tó lè múlẹ̀ yọ lójoojó ẹ̀jẹ̀ tó Precious lọ àwọn olówó ọlọ́dà. Mo kí bàbá mi Ọládélé Dámì nínú òkú àwọn tí gbowó ọ̀sán yẹn. Bàbá yìí kò ní bàjẹ́ bá òkú sọ̀rọ̀ bí òṣèlú. Bá àlejò tó bá lórí ìjókòó bá Adékúnlé bí ó yá gbogbo ọmọ kìsí gbogbo ọmọ kìsí àwọn ọ̀sán kì í lè bá wọn sí o. Àwọn ọmọ kìsí náà níbi tẹ́ bá wà kó máa fetí bẹ̀rẹ̀ tẹ́ máa bá wà nínú ọ̀rọ̀ ń bá mi tó mú òun bọ̀. Ó yá ẹ̀yin kìsí Yorùbá kìsí Yorùbá kìsí ọmọ àdáfẹ́gbó ọmọ àdáfẹ́gbó ó yá kìsí ọmọ òṣèlú ọkàdébì rẹ̀ kìsí ọmọ arẹ́gùn mọ́sà rẹ̀ ó yá mo kí kìsí ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ torí tọ̀sán-tòru ẹ̀yin ọmọ kìsí láyé kìsí ìbàdàn náà wà lùtà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti tọ̀sán-tòru ẹ̀yin ọmọ ọjọ́ mọ̀gbọ́ àrẹ́gbó ẹ̀yin ọmọ ẹgbẹ́ àti ẹ̀yin kìsí ẹ̀dẹ̀ kìsí ọjọ́ ìpàdé ìsọ̀sọ́ ọmọ àti fọjọ́ gbogbo káàkiri ẹgbẹ́ àwọn ní kìsí àwọn ní ọdítọ̀sọ́ ọmọ àti fọjọ́ gbogbo dára bí ẹgbẹ́ ọmọ àtàkọ́lé ọmọ fọ̀ọ̀rọ̀ títún jẹ́ àgbà ní ọlọ́fà yìí náà kìsí òkú ẹkú sí ọ̀pọ̀lọ. Ọmọ
kìsì ètò ìkàwé ọmọ ẹtí mi dábàá èèyàn ẹ̀yin ọmọ ẹtí mi dábàá èèyàn ẹ̀yin ọmọ asọ́mi ọ̀kadẹ́mì rẹ̀ lọ́pọ̀ ọmọ kìsì ẹ̀yin ọmọ alápò tiẹ̀mí tiẹ̀mí nígboro kìsì bẹ́ẹ̀ bá wá délé ẹ bá mi sọ fún ọba Mọ̀súdì Adékòrè ní gbogbo bá mi fẹ́ jẹ kìsì rẹ́sẹ́ gbogbo ọmọ Ọ̀yọ́ pátá mo kí ẹ kú sí ọ̀tọ́ lọ́gbà Olódùmarè Ọ̀yọ́ ò ní bàjẹ́ oyè ọba mi sọ fún ọgbọ́n bá mi fàmùlà rẹ bàbá àbúrò ọ̀rọ̀ tí ó màmùlà tí ó máa yẹ mẹ́rin mo ti kú ọ̀rọ̀ dà mo kí ẹ kú sí ọpọlọ lọ́gbà Olódùmarè tó ọ̀rọ̀ ò ní bàjẹ́ ẹni gbọ́ bá mi ìbà ó mọ̀jọ ìbà ó ìbà fọ́bà táwọn ẹ̀yà àtúwárà ìlú tó súnmọ́ àlùkọ́lẹ̀ tó jìnà síbẹ̀ ẹ bá mi sọ pé ọgbọ́n bá mi wé láwà ní Adékúnlé òní náà fẹ́ kàkùrá nìkan mọ́ gbẹdẹ Kwara ò ní bàjẹ́ bàbá ládé Kwara ẹni bá mi fífún láfẹ́ tó bá sì jẹ́ kí wàrà tó pọ́yì ọmọ tá a Kwara tí ò mọ fúnra wọn tí ò tún lọ wàrà jẹ sọ fún ọkọ màlẹ Kwara ní. ó yẹ gbogbo ọmọ Ọ̀ṣunta mo gbé ìtòsí òròkí àṣà lágbára Olódùmarè ìlú ọmọdé àti òbí bàjẹ́ ó yẹ mo tó ṣògbó òròkí ó yẹ àwọn tí bá lọ́sọ̀gbó òròkí ló tó wù mí lọ àtàlà tí bá lọ́sọ̀gbó òròkí ìlú tó jẹ́ tèmi ìlú ìlú tó àwọn tìwé nìyẹn. àbí tí a bá darúgbó a ò ní kókó mọ́ lójijì àbí tí a bá darúgbó. ó yẹ ọjọ́ tí ọ̀rọ̀ mi wá tó orúkọ náà ọmọ ìwé lọ́wọ́ nítorí òní ọ̀jọ̀ tó gbàgbé ìwé pátá Adékúnlé òmìnira Adékúnlé Abímbọ́lá ọmọ onígbèrè ìkìlọ̀ àgùnbẹ́ ìgbèrè ìkìlọ̀ àgùnbẹ́ àgùnbẹ́ onílẹ̀ òkú ẹnu wọn kì í dèrè ìpínlẹ̀ àgùnbẹ́ ló gbà wà ní àti ìlú ọjọ́ ọmọ òkúlẹ̀ oyè ọba ní ṣètọ́jú ní àwọn ti pàrọ̀ ọmọ Oǹdó olóògbé méjì takotabo ìpínlẹ̀ ìpàrọ̀ oyè Oǹdó agbára olúwa àfi tí a bá darúgbó a ò ní kókó lójijì. sílẹ̀ kí n tó bẹ̀rù ọ̀pọ̀ gbólówó. ìbà ó ọmọdé ìbà ó. kí n tó bẹ̀rù ọ̀pọ̀ gbólówó. ìsàmì lágbára Olódùmarè ní títa ń wọlé ọ̀sẹ̀ ẹ̀gbẹ́ gbogbo etí tó ń gbọ́rọ̀ ọ̀gbìn Adékúnlé lágbára Olódùmarè ẹ̀ ní dààmú ọmọ aráyò ìwọ̀n ibi tó kún ọ̀ láti fà wá torí tẹ́ bá mọ bẹ ó di dandan ló dà sí. ọ̀nà tó mi bá wọn náà gbé ọmọ aráyò ìwọ̀n lágbára Olódùmarè wo òní mà sí rí gbogbo wa ìbànújẹ́ òní jẹ́ tì í fẹ́ni tó bá mà mí má ṣe àjọ wa lọ báwa wá ṣe Adékúnlé ọmọ oníkèrè àgùnbẹ́ ọmọ oníkèrè àgùnbẹ́ mo dáwọ́ ó ti gbà gẹ́gẹ́ lọ́nà Olódùmarè. àfi tí a bá darúgbó a ò ní kókó wà lójijì àfi tí a bá darúgbó. Oòduà wọn ò ní gbọ́kú mi lójijì. Akíra tó fi ń dún òun náà ní ha akí gbogbo wa pé a kú ìjókòó a kú ìfarabalẹ̀ láti òwúrọ̀ akí gbogbo yìí ojú tó ń wò ojú yẹn náà ní fọ́. àwọn wò tó bá ti di agbọn àwọn olórin. kí lẹ ń wò. kíní kan máa ń ṣẹlẹ̀ tí ẹ̀rọ tó bá ti di pé wọ́n bá ń kọ léwì. bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ sáwọn sọ̀rọ̀sọ̀rọ̀. nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ló tún wá mú mi rántí. tó bá di àsìkò kan tí àwọn olórin bá ti ń kọrin lọ. báwo ni wọ́n ṣe ń kọ́ ọ̀gá mi. tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ lọ́wọ́ lọ́tún lọ́sì. tí wọ́n níwájú ọ̀nà lẹ́yìn. wọn ò mà ní ròrìn kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀gbẹ́ kí ni wọ́n máa ń wí. Oòduà ọ̀gá mi kí ló dé mo rò pé àwọn fi gbowó tẹ́lẹ̀ ní mo ti fẹ́ gba pápákọ̀ wá fún wa lówó. akí gbogbo ẹ̀yin kọ́mírèkì wa akí gbogbo ẹ̀yin tẹ́ jókòó ẹ̀yin àlejò níbi tí eléyìí ti ń dá ewu rẹ̀ tó ń fọwọ́ rọ̀ tó ń fòjò rọ̀ bẹ́ẹ̀ ni a rí àwọn àlejò tí wọ́n ti wọlé ọ̀gá mi inú mi dùn nígbà tí mo rí wọn bí mo ṣe rí lóògùn ọ̀gbọ̀n onídìílédé mo rò pé bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ọba wa ló wọlé ni àti ọba tó tún jọba lábẹ́ ọba ló ń pẹ̀lẹ́ rí ọba tó bá ti jọba tó ti gbé lóògùn ọba lé lọ́wọ́. àwọn ní mo gbà wa bàbá ọmọ tó mọ ìyàn ọmọ tó mọ ọmọ yìí bàbá
Mr. Jamiu Akinyi ẹ ṣé ẹ kú dìde. Akinyi káàbọ̀ sí. ẹ̀dẹ́gbẹ̀rún ẹ bá mi fi àtẹ́wọ́ sí ẹ bá àtẹ́wọ́ yẹ̀ sí àtẹ́wọ́. bí wọ́n ti wọlé ni mo tún tí ẹ bá tẹ̀ ti rí wọn. gbọ́dọ̀ lọ́sọ̀ ní ilé gbọ́dọ̀ ẹ̀dọ́kùnrin wa kí wọn. àwọn ní Abdul Aziz Akeem àwọn ló jẹ́ pírẹsidẹ́ǹtì Oòduà láti wọ́wọ́wá ẹ ṣé ẹ bá mi kí wọn. Oòduà bẹ́ẹ̀ ni wọ́n tún mú tí a bá tún wo ẹgbẹ́ ọwọ́ wọn ẹ ti pé ẹ tún rí aràgbà wa ẹ ti rí gòló tí wọn ló dé mòròmòrò. nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní bíbí bá fà owó di dandan kíkàrà òun tẹ̀lé ni. o ṣeun ọ̀gá mi ibi tó ti mú jáde kò ní tẹ́ ń bẹ̀. àwọn ni Ibrahim Lawan Akinyi ẹ ṣé gan ẹ káàbọ̀ tí a bá tún wo ẹgbẹ́ tuntun tẹ̀lé wọn ní ẹgbẹ́.